To connect it, right? Yeah. الحمد لله رب العالمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, atọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣáájú wa Ànábì wa Muhammad, kọlọ̀n bá wa kẹ́ Ànábì, ó sì bá wa kẹ́ gbogbo àwọn sahaba al-kiram àti gbogbo àwọn tabi'in àtàwọn tabi'i tabi'in, Ọlọ́run bá wa pa wọ́n pọ̀ kẹ́ gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti kọjá lọ lórí ìgbìyànjú pé kí Islam ó lè ní tẹ̀síwájú, kó lè ní lọ síwájú. Nínú wọn làwọn òbí wa náà wà, tọ́rọ àwọn ni wọ́n ṣe gbìyànjú dáwà náà tààfi mọ̀ tí ń jẹ́ Islam. A dúpẹ́ lọ́dọ̀ wọn, kọ́lọ̀ ń dákun kó bá wa dúpẹ́ fún wọn, kó sì wá wọ́lá báwa náà tí ń dúpẹ́ fún yìí. Ọlọ́run dákun jẹ́ káwa náà rí àwọn ọmọ tí wọ́n lè dúpẹ́ fún wa náà, nígbà táwa náà tá bá ṣe tá láṣeyọrí lórí àwọn ọmọ. Kọ́lọ̀ ń dákun kó ṣíjú àánú wa, kó ràn wá náà lọ́wọ́ káwa náà lè ní àṣeyọrí. Lónìí bẹ̀lọ́hun fún gbogbo àwọn àfáà wa látòkè délẹ̀, látọ̀dọ̀ Maulana Sheikh Adam àtàwọn shuyukh tó kù, Sheikhuna Kamaluddin al-Adabi, Tajul Adab, Yusuf al-Ibuaji, Sheikh al-Muzammil, Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Maulana Sheikh Mustapha Suglulu Sunusi, Ọlọ́run bá wa kẹ́ wọn. Maulana Sheikh Muhsin Eidu wa Sheikh Abdullatif Yamuni wa Sheikh Jirjis Aqadu, rahmatullahi ta'ala alayhim ajma'in. Ọlọ́run bá wa pa gbogbo wọn pọ̀ kẹ́. Ọlọ́run wá wọlá bẹ́ẹ̀ àwọn tí wọ́n kù láyé, Ọlọ́run bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́, kọ́lọ̀ ń dákun má jọ mọ̀ nira, bá sì jọ rí nira. Lọ́lá agbára Ọlọ́run àti jẹ́ kan ṣo Ọlọ́run, lọ́lá la ilaha illallah. Bàbá wa Mudirul Markaz, Sheikh Habibullah Adam Abdullahi Al-Ilori, Olúwa Ọlọ́run dákun àlékún ẹ̀mí gígùn, àlékún àlàáfíà, àlékún àsọbádé, àlékún mímọ̀ wí, àlékún mímọ̀ sọ, àlékún mímọ̀ ṣe. Ọlọ́run bá wa fi ṣe sàárà fún wọn. Báwọn kí wọ́n ti wá pẹ́ tó láyé, Ọlọ́run bá wa mú nira kó nú ayé wọn, mọ́ ní wọ́n lára, mọ́ dà wọ́n láàmú, mọ́ sì kó wọn lágara. Wala la ilaha illallah. Kọ́lọ̀ ń dákun bá wa jó rí bẹ́ẹ̀, ó sì ṣẹ bẹ́ẹ̀. Wala pé ṣiṣẹ́ bẹ́ẹ̀ kó sì rí bẹ́ẹ̀, ọ̀dọ̀wọ́ Ọlọ́run ọba náà ló wà. Kọ́lọ̀ wá ṣàánú àwa náà tá a jọmọ lẹ́yìn wọn. Ọlọ́run dákun ṣàánú fún wa, Ọlọ́run dákun jẹ́ káwa náà máa ṣe,
gbogbo ń tà ń ṣe ọlọ́run jẹ́ àrírè níwájú ọlọ́run gbogbo ń tà ń ṣe táàfìrí ọnú ọlọ́run ọlọ́run jẹ́ ó máa rọ̀ wá lọ́rùn èyí tá ṣe táàfì nírí ọnú rẹ̀ ọlọ́run dákun má jẹ́ ó rọ̀ wá lọ́rùn bí akil hayyil qayyum alladhi la ta'khuzuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Naam, a rí wípé tafsiru wa tàbá lọ nípa sawmu Ramadan tọ́lọ́wọ́n bá ní sha'ru Ramadan alladhi unzila fihi al-Qur'anu hudan lin-nasi wa bayyinatin minal huda wal-furqan faman shahida minkum ash-shahra falyasumhu ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ẹnu bẹ̀yẹn náà ó ti tó mẹ́ a rí pé Ọlọ́run ó fẹ́ràn wa púpọ̀ àwa ló ní wá lára láti fẹ́ràn Ọlọ́run kò sí tí ń fi ń dá fún ọmọ ènìyàn kó fẹ́ràn Ọlọ́run bá ti lọ ayé tí ó fi rọrùn Ọlọ́run àbá ó ti gbé kalẹ̀ sínú Islam bá ti lọ ayé tí ó fi dá táà fi lálàáfíà táà ní mẹ̀nira táà ní wọ wàhálà Ọlọ́run àbá gbé kalẹ̀ fún wa ó tún wá fún wa lánàbí tó dáa ànábì tó mọ Ọlọ́run tó dá Ọlọ́run ọba mà tí ó fọ Ọlọ́run ọba rẹ̀ ṣeré náà lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tó bàbá wa ṣàlékún kẹfà nẹ́bì ànábì tí kìí máa fi òdodo pamọ́ tí ó gbé ọ̀rọ̀ kalẹ̀ bọ́lọ́wọ́n bá ti rán tọ́lọ́wọ́n bá náà dẹ̀ ń sọ fún nẹ́bì wípé balligh ma unzila ilayka min rabbika máa jíṣẹ́ fáwọn ènìyàn jẹ́ fáwọn ènìyàn ma unzila ilayka Al-Qur'ani tí wọ́n sọ kalẹ̀ fún min rabbika látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ wa in lam taf'al tó bá wá ṣe bẹ́ẹ̀ wó bí ló ti ń bọ̀ balligh ma unzila ilayka min rabbika máa mú dé tí gbọ́ àwọn ènìyàn máa jó dé tí gbọ́ wọn ma unzila ilayka min rabbika ìtọ́lọ́run ọba sọ kalẹ̀ fún ọ látọ̀dọ̀ ọba rẹ̀ fàílà mùtàfọ́àl tó bá ṣe bẹ́ẹ̀ kó já sí pẹ́lú Kùránì yẹn ló máa mú dé tí gbọ́ wọn fàmà bá lágótà rí sáàlátà ó a já sí pé ó ríṣẹ́ Ọlọ́run jẹ́ léyìn tó fi hàn yí pé tó bá fi lè má nẹ́bì tó bá ti lè yẹ̀ kó lórí Al-Kùránì iṣẹ́ Ọlọ́run ti ṣe kíni ó ti jábọ́ lára rẹ̀ Ànábì náà wá máṣẹ́ tọ́lọ́wọ́n ọba òrán ẹni tí ò ní ìmọ̀ṣẹ́ ní jẹ́ iṣẹ́ níjọ́ tó náà wá bẹ̀rẹ̀ iṣẹ́ ó wá jẹ́ kó yáwọn èèyàn pé ẹwà ọ̀ la taqtubu anni siwal Qur'an ẹ má kọ nǹkan kan tẹ́ bá gbọ́ lẹ́nu mi yàtọ̀ sálù Qur'an kalẹ̀ wo òjíṣẹ́ tó pé ẹwà pé òun náà lọ́rọ̀ tí ó máa sọ torí èèyàn ni èyí tọ́lọ̀ náà sì fi rán bẹ́m̀bẹ́ ó wà máa ní la taqtubu anni siwal Qur'an aw siwal Qur'an torẹ́ lómi tí ó máa ṣọ́ nípa ó ní siwal Qur'an ẹ má kọ nǹkan mí kalẹ̀ ní tẹ́ǹgbọ́lẹ́nu mi yàtọ̀ sálù Qur'an ó wá ní wa man kataba ghayra al-Qur'an falyam'a ẹni bá ti wá kọ nǹkan mí kalẹ̀ tó yàtọ̀ sálù Kùránì in tó kọ kalẹ̀ yẹn kó lọ parẹ́ o sallallahu alayhi wa sallam bá nẹ́bí wá ti wà lónìí ṣorí kó jíṣẹ́ tó dáa ní ọlọ́mbà wa kẹ́ Muhammad kó wá kí àwa náà kó jẹ́ káwa náà lè rí dáadáa ṣe lọ́dọ̀ Ọlọ́run ó rí pé a ti wá sọ kalẹ̀ lánàá lórí rẹ̀ sawmul ahid ẹni tí ń ṣe nǹkan oṣù ṣó lè gbàrà àbí ò lè gbàrà sọ̀kalẹ̀ lórí ẹ̀ lánàá abẹni tí ó bá takò Ọlọ́run tó fẹ́ takò Ànábì
tó sì fẹ́ tako mímọ̀ ní ó tako torí a ṣàlàyé alfarku bayna al-kalimataini láàrin gbólóhùn méjì alqada'u wal ada'u gbólóhùn méjì tó sì ń dá wàhálà lẹ́nu ni àwọn jọ ma yíwa pé qada'u àsìkò rẹ̀ náà ni waqtul ibadati li muhaddadati al-mu'aqqata àsìkò tọ́lọ́run bá pàlà rẹ̀ kalẹ̀ láti máa ṣe ìjọsìn náà ni waqtul qada'i waqtul ada'i pé ń tọ́lọ́run bá ní a ṣe táà ṣe lásìkò rẹ̀ yẹn ni wọ́n máa lo al-ada'u fún gbèsè rẹ̀ tó jẹ́ wádá padà bó ti ẹ̀já sí pé lọ́dọ̀ àwọn afọ́n fíkíò wọ́n padà sọ kọ̀dọ́hù di àdáhù wọ́n sọ àdáhù di kọ̀dọ́hù a sì máa wọn àyátùl Kùránìyà wá pé Ọlọ́run bá lo kẹlmẹ́tò kọ̀dọ́ ara kọ̀dọ́ ní náà sí ni kọ̀dọ́hù ti ń jáde wá torí pé kọ̀dọ́hù yẹn mọ́súdárù ni tá a bá ní kọ̀dọ́ fi'ili ni ti ń jẹ́ mẹ́dí yàkùdí mùdọ́rí unú ni kọ̀dọ́ ẹn kọ́ọ̀dín àwọn aṣàlàyé lánàá alọ́lọ́wọ́n bá lò nígbà 60 nínú Al-Qur'an àwọn aṣàlàyé mẹ́pẹ́ mélòó ní 41 ń bẹ ṣé bẹ́ẹ̀ náà ni ó ti sùn àbí mélòó mú pé 41 ń bẹ ń jẹ́ mélòó ń jẹ́ máàdì mẹ́tàlá ń bẹ ń jẹ́ mudari'u 41 plus 13 ó dé lò 54 méjì ń jẹ́ fa'ili méjì ń jẹ́ maf'uli yíò di 58 méjì tó á kù òun náà ni amúrù Ọlọ́run wá lò bẹ́ẹ̀ láwọn ẹ̀nà àtọ̀ọ̀tọ̀ nínú Al-Qur'ani pẹ̀láwọn àtúmọ̀ oríṣi 14 a sì mú túmọ̀ 14 wá lánàá a ní kọ̀dọ́ a máa túmọ̀ sí àkámà ó dájọ́ sí al-qada'u tí ó máa jẹ́ ìdájọ́ kọ́ọ̀dí tí ó máa jádájọ́ al-qada'u a máa túmọ̀ sí khalaqa ó dẹ́dà léyìí tí ń túmọ̀ sí pé Ọlọ́run gan ni kọ́ọ̀dí àgbà adẹ́dà ta ní khalaqa sab'a samawati Ọlọ́run bá àwọn sánmà méjèèje àti ilẹ̀ méjèèje khalaqahunna ó dá wọn fi yawmayni lọ́jọ́ méjì khalaqata sì fẹ́ ló ń bẹ̀yẹn náà ni faqadahunna kọ̀dọ̀ yẹn túmọ̀ sí khalaqa ń bẹ̀yẹn khaliqu kádà nǹkan a ní kọ̀dọ̀ a máa wá a máa jẹ́ al-azmu a máa wá bẹ́ẹ̀ kọ̀dọ̀ a máa wá ní al-iradatu fífà idha qada amra tọ́lọm bá gbèrò nǹkankan fa innama yaqulu lahu kun fayakun kọ̀dọ̀ kanú ni kọ̀dọ̀ a máa tú sí fi'lu fi'ila fa'ala ìfọ̀álí irú ẹ̀ ni wọ́n lò fún ọ̀rọ̀ Fir'auna wípé faqdi ma anta qadi ṣe tó ṣe innama taqdil hadhihi al-hayata ad-dunya gbogbo tó fẹ́ ṣe iná ayé ló mọ̀ kò dọ̀rùn àwọn ní kọ̀dọ̀wù tọ́lọ́run abá ló ń bí ìbádà ó lò fún tí wọ́n ń ṣe lásìkò rẹ̀ bí fa idha qudiyatis salatu fa idha qadaytum manasikakum fa idha qadaytumus salata annabi náà tó wá lò bẹ́ẹ̀ pé muqsul muhajiri bí Makkata ba'da qada'i nusukihi yabqusul muhajiru bí Makkata
ba'da qada'i nusukihi yamkuthu al-muhajiru bi Makkata ba'da qada'i nusukihi táàmù wá bẹ́ẹ̀ bá lọ́n ti lónìí ni bá Nábì náà ti lónìí lọ́dọ̀ àwọn àfáà lọ ti wá ó fàtàn yà wọ́n fàtàn yà kọ̀dọ̀ ò jẹ́ kọ̀dọ̀ ọmọ àdáhùn náà sí láyé àdáhùn mọ́ èyí ò ti lọ ẹ̀wọ́ ti lọ nítorí wá kù lónìí náà ní pé ká wá sọ̀rọ̀ nípa fawaidu siyam àwọn àǹfààní tí ń bẹ lára àwẹ̀ gbígbà arọ́rọ̀ Ànábì kan tí wọ́n sọ fún wa pé sumu tasihu ẹ máa gba àwẹ̀ kẹ́lá láàáfíà àwọn àkẹ́ní kò fẹsẹ̀ rinlẹ̀ bá dísù yẹn ò bá fẹsẹ̀ rinlẹ̀ sánàdán mẹ́tínú rẹ̀ ó lálàáfíà ọ̀rọ̀ tí ń bẹ́m̀bẹ̀ torí máa gba àwẹ̀ máa bí àlàáfíà fún ènìyàn ó sì rí pé Ọlọ́run tó ní àwẹ̀ fúnra rẹ̀ náà sọ wípé wa an tasumu khairun lakum kẹ́ máa gba àwẹ̀ khairun lakum orí ń bẹ̀m̀bẹ̀ fún yín kí lórí náà ojú Ọlọ́run bá ti sọ pé khairun lakum orí ń bẹ̀m̀bẹ̀ orí wo ní ń bẹ̀m̀bẹ̀ khairun lakum orí ń bẹ̀m̀bẹ̀ fún yín níbi àlàáfíà orí ń bẹ̀m̀bẹ̀ fún yín níbi ìlera orí ń bẹ̀m̀bẹ̀ fún yín níbi ìṣẹ̀mí ó wà rí pé àwẹ̀ yìí a máa jẹ́ ìwòsàn fún ọmọ ènìyàn a sọ fún wa lọ́sẹ̀ tó kọjá Al-Qur'an ìmọ̀ Ọlọ́run ni tó lágbára aláwọn tá fẹ́ kà yìí àwọn tí wọ́n jẹ́ scientist wọ́n ṣèwádìí rẹ̀ wọ́n sì bá bẹ́ẹ̀ wọ́n ṣèwádìí rẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ pé sumu tasihu ṣàpọ̀ ọ̀rọ̀ Ànábì ni wọ́n pè mẹ́tínù yẹn ọ̀rọ̀ yẹn fún rẹ̀ ó fẹsẹ̀ rinlẹ̀ ó lálàáfíà ó lọ bẹ́ẹ̀ sumu tasihu ẹ máa gba àwẹ̀ kẹ́ lálàáfíà ìkan sì ń sọ fún wa yí pé tadawaw mardakum bid-du'a wa sawm ẹ máa wá ìwòsàn fáwọn aláàárẹ̀ yín pẹ̀lú àdúrà àtàwẹ̀ gbígbà ó rí pé wọ́n kàálẹ̀ fún wa wípé tá bá wo àwẹ̀ gbígbà lọ́dọ̀ àwọn onímímọ̀ wọ́n lára àwọn fàwáìdù táàrí lára àwẹ̀ tó lè profile fún wa náà ni several health benefits àwọn oríṣiríṣi àwọn ètò ìlera nínú àgọ́ ara tó lè lálàáfíà nínú àwọn tí wọ́n kà síbẹ̀ náà ni pé téèyàn bá tóbi tí tóbi yẹn tí ń dà láàmú tàbí lọ́ra ó tóbi ju bó ti yẹ ó tóbi lọ lára àjẹkújẹ ìmúkúmu táwẹ̀ bá dé tí bá ń gbààwẹ̀ yẹn àwẹ̀ yẹn ó já àwọn tí ń di lọ́wọ́ tí mímí rẹ̀ ò lè lọ tààrà tí ìdè rẹ̀ ò lè lọ tààrà tí sísùn rẹ̀ ò lè lọ tààrà àwẹ̀ ó sì máa bá dín àwọn ìnira yẹn àwọn ẹni tó ń kópa lára bá yẹn yóò dínkù jẹ́ pé yóò lè dára gbé yóò lè sùn lálàáfíà yóò sì lè jí lálàáfíà ìkẹnu ni nínú ẹ̀ náà ni in tí wọ́n ń pè ní sugar control yìí gbogbo wa náà la ní sugar lára tí wọ́n mẹ́ẹ̀mà gbogbo wa ní ìsìn tó máa bèèrè pé kí ni sugar level rẹ̀ kò sẹ́ni ó mọ̀ kíyàn lè mọ̀ pé Ọlọ́run bá ṣiṣẹ́ nínú ara wa púpọ̀ kò sí tí ò sí ń bẹ́ẹ̀ ó tún fi ṣúgà sínú ara wa bá ti láwọn ayé ẹ̀jẹ̀ ń bẹ lọ́tọ̀ ayé omi ń bẹ lọ́tọ̀ ayé ṣúgà ń bẹ lọ́tọ̀ tó yẹ pé àwọn ògùn kan ń bẹ téèyàn bá lò àwọn àárẹ̀ kan ń bẹ tó bá ṣèyàn wọ́n máa gbẹ omi wọ́n sì máa gbẹ ẹ̀jẹ̀
bí ẹ bá ti wá ń lo àwọn oògùn yẹn tán wọ́n á padà sọ pé tọ́ ó máa jẹ nǹkan tó dùn, wọ́n lè ní máa mu kóòkì máa mu fáńtà nítorí ṣúgà lẹ́fù yẹn kó lè ṣe kí ni kó lè padà sípò bó ti já sí pé a gbọ́dọ̀ jẹ nǹkan tó dùn jù bẹ́ẹ̀ náà la tún gbọ́dọ̀ sá fún nǹkan tó dùn jù. ẹ̀wọ̀n bọ́lọ̀ ìṣẹ̀ṣẹ̀ ayé èèyàn gbọ́dọ̀ wà níwọ̀ntúnwọ̀nsì àmọ́ ìwòsàn tó tó omi láyé ò sí. ó rí pé ta bá wá gbààwẹ̀ yín tá a mú mi láàárọ̀ owó tá a fi mú mi lálẹ́ bí ìgbà tí ẹṣin tó dé tí odò ti ń wá omi. So yóò control yóò jẹ́ kí ṣúgà yẹn kó wà bó ti wà, kò ní pọ̀jù kò sì ní díjù, torí pé gbogbo àwọn ọ̀ṣọ́ yẹn gbogbo àwọn mìdìmídì tá ń jẹ tẹ́lẹ̀ àní jẹ mọ́. ice cream wọ́n kíní kan vanilla, kíní kan kéèkì, kíní kan strawberry lọ́sàn àmẹ́rí báyìí. ìbẹ̀rù Ọlọ́run ò ní já lè súnmọ́. kódà ní yàrá rẹ̀ ó máa wò báyìí ó sì máa lẹ́ lójú ò ní lè débẹ̀. kíyàn lè mọ̀ yí pé àwẹ̀ fún rẹ̀ Ọlọ́run ló lè pàṣẹ ẹ̀dá, torí pé gbogbo ọ̀nà tí àwẹ̀ yẹn lè gbà tí ó bírèkì ń bẹ níwájú wa. kódà níran àṣùbà gan afẹ́ ṣálù àlá omi ti lọ lọ́dọ̀ ẹlòmíì. ibi a ti ń ṣálù àlá láàárọ̀ yẹn ẹlòmíì tí ó bá bu omi ṣẹ̀ṣẹ̀ báyìí tí ó rọ sọ́hun chúkúchúkúchúkú. ìbẹ̀rù Ọlọ́run ni òní yóò gbé lọ. yóò tún wá rí bẹ́ẹ̀ lọ́sàn, yóò rí bẹ́ẹ̀ rọ̀lẹ́, yóò rí bẹ́ẹ̀ láṣálẹ́, a sì máa tú dànù. dé pé tílẹ̀ bá tún ṣú lóru ńgbà míì tá bá fẹ́ ṣàlù àlá, ẹ̀rù ó tún máa bà wá láti bu omi tó pọ̀ sí ẹnu pẹ̀lú àníyàn ibà kíní yẹn ti wà lára. lẹ́yìn pé àwẹ̀ ẹnìkan ò lè sànyàn lẹ́sàn rẹ̀, torí pé èèyàn bá wọ yàrá rẹ̀ tó jáde tó mu gàrí yó tó jẹun tó bọ́ta aláwẹ̀ náà ni gbẹ́ ẹnìkan ò bá rí àmọ́lọ̀rin rí. bẹ́lómi ọba wá tanra rẹ̀ yóò sọ wípé àbíyàn bá ń gbààwẹ̀ kò gbọdọ̀ wẹ̀. ta ń sọ bẹ́ẹ̀? kódà àbíyàn bá ń gbààwẹ̀ a rí nínú ẹ̀kọ́ Ànábì yìí pé tó bá yẹ pọ́nà táwẹ̀ yẹn lè fi rọ ẹnìyàn lọ́rùn láti gbà náà ni tó bá rí àmú omi kan tó lè jòkó sínú ẹ̀ tí lè fi ṣú kọ́rùn rẹ̀ ṣàyọ sókè báyìí kó wà ń bẹ́. tó bá dásìkò oorun kó jáde kó ònú rẹ̀ kó lọ kírun, tó bá kírun tán kó tún padà síbẹ̀ kó yọrùn sókè. tó bá yẹ pé ọ̀nà táwẹ̀ lè gbàrọ̀ lọ́rùn nù ní kó ṣe bẹ́ẹ̀. tó ráwọn kan bẹ ààwẹ̀ ọ̀rọ̀ wọn lọ́rùn ó ní wọn lára ò wọ́n sì gbà kódà láàfà. lọ́lọ́ fi ń sọ yí pé yuridullahu bikumul yusra, Ọlọ́run bá ń fẹ́ rọrùn fáyé yín ni kò fẹ́ nira. kódà bí èèyàn bá fẹ́ ṣanra lẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́, ṣàpé wẹ́dà tá ń lò ní ìsìn wẹ́dà tí máa gbé ara ni. èèyàn á rí pé ọ̀nà tí ẹ̀mí ń lè gbàgbé náà ní kó máa fomi tútù kó máa fi ṣan ara. kódà ìbá jẹ́ 30 ìṣẹ́jú tọ́lọ̀ ń bá lọ́nà tó lè gbàgbà wẹ́rẹ́ tí ó fi rọ máa ṣan ara rẹ̀. Ọlọ́run ò bínú sí. lódiwọ̀n tí o bá ti fomi sẹ́nu kó lọ dámì tó ìta bá fẹ́ sẹ́lù aláìnà tẹ́lẹ̀ ààbò omi sẹ́nu àtúdànù. ta ló mọye ẹni tí ṣebọ́lọ̀ ló mọye ta bù sẹ́nu, òun náà ló sì mọye ta pọ̀ dànù. tí ó gbé ní ń bomi sẹ́nu nílé àlò aláìnà ní máa tu gbogbo rẹ̀ dànù. ṣé lọ́dọ̀ Yorùbá yẹ pé ta bá tún wá sẹ́lù alátọ́ àtútọ́ omi lábí ìgbà tí yẹn ń tẹ́sì ọbẹ̀. gbà bá kírun tán yóò tún wá mú mi báyìí rà ashhadu an la ilaha illallah yóò tún tọ́ omi lá. Ọlọ́run ní kó là wá ńlẹ̀ Yorùbá téyìn wò sí ní ṣe pẹ̀lú àláàrẹ̀. àìmọye èèyàn ní wọ́n jì síbẹ̀ ayé ṣe mọ́ mi ẹ̀ yóò tún fi kan ní báyìí yóò kan mi ẹ̀ yóò akọ sí orí ahọ́n báyìí. bóyá ó lọ ọ̀sàlẹ̀ ní o bóyá ta ló padà sí o Ọlọ́run ló mẹ́tí ń gbàwẹ̀ ẹnìkan ò lè mọ̀. Ọlọ́run dákun
wọ́n láyá pé ìbẹ̀rù rẹ̀ kìí ṣe pé tá bá jẹun korodo tá bọ́ta táwà náà bá ṣe fáà rí pé àwẹ̀ ní ìmúnira púpọ̀ ẹnìkan ó lè mọ̀ àmọ́wọ̀ ọlọ́mọ̀ a sì máa rí nǹkan báyìí a sì máa lẹ́ lójú a nílé fọ́ọ̀kan a nílé jẹ a nílé mú a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pọ́lọ̀ jẹ́ orí bẹ́ẹ̀ fún wa a wá ń lọ bẹ́ẹ̀ wípé àwẹ̀ta wítọ́lọ̀ ní àǹtà súnmù khairun lakum ẹgbàwẹ̀ orí ń bẹ ń bẹ alákọ̀ọ́kọ́ nínú iṣẹ́ tí wọ́n ní àwẹ̀ lè ṣe náà ni wípé sugar level tí ń bẹ lára ọmọnìyàn àwẹ̀ lè kọntrólù ẹ̀ débi pé wọ́n ń pè kíní kan ní insulin resistance yóò ṣàdínkù rẹ̀ ṣàpùtọ́lọ̀ bá ní àǹtà súnmù khairun lakum kẹgbàwẹ̀ olóore fún yín lára oore ibẹ̀ náà ni wọ́n wá ń yọ jáde fún wa lọ́dọ̀ àwọn tí wọ́n jí onímọ̀ ìjìnlẹ̀ níbi ètò ìlera ìlàlàáfíà ara iṣẹ́ táwẹ̀ lè ṣe ń bẹ̀ èyí táa wípé àwẹ̀ a máa promote sugar level a sì máa reduce insulin tí ń bẹ nínú ara tí ó já sí pé ìnira ọjọ́ iwájú tó lè kó àárẹ̀ bẹ́nìyàn yóò kó mẹ́ tó rọ́pọ̀ àwọn onímọ̀ ìwádìí ni wọ́n ṣe wádìí lórí ẹ̀ ni wọ́n kóra wọn jọ ni wọ́n ṣe gbìyànjú pé ọ̀nà wo lèyàn lè gbà téèyàn lè fi tọ́jú irú ń tàà sọ yìí wọ́n gbà yí pé ààwẹ̀ jẹ́ kan nínú gbòǹgbò ẹ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ lọ lórí ẹ̀ àwọn 249 làwọn tí wọ́n wà lórí field ìwádìí wọ́n bá wádìí yẹn pàdé ní 2023 ẹwọ́jọ́ tálùkùránì ti sọ bẹ́ẹ̀ pé wa an tasumu khairun lakum wọ́n gbà wípé intermittent fasting lọ́jọ́ mẹ́ta péré lọ́sẹ̀ẹsẹ̀ ìhun àwọn tí wọ́n jó ní mẹ̀jìnlẹ̀ táwọn sàyẹ́ntìsì náà sì báàkì wọn níbi ọ̀rọ̀ ètò ìlera ààwẹ̀ ọjọ́ mẹ́ta láàárín ọ̀sẹ̀ kan wọ́n lé ó lè dáàbòbò yàn níbi oríṣiríṣi ìran ìtọ̀ ṣúgà méjì ṣèbítọ̀ ṣúgà lẹ́ ń pè ní diabetes ìhìn nígbàtí wọ́n ṣe máa wádìí wọn lọ wọ́n ní torí pé kí ni ààwẹ̀ yẹn èèyàn tó lè nítọ̀ ṣúgà àwẹ̀ ọjọ́ mẹ́ta ó lè reduce kọ́mọ̀nì wọ́n ní irú ìran méjì tó ń jẹ́ ìran oníran àtọ̀ ṣúgà táwẹ̀ lè dáàbòbò yán bẹ̀ tẹ́ pé ìgbà àwẹ̀ yẹn yóò jẹ́ kí èèyàn mórí bọ́ kúrò níbi ewu pé tọ́ káwà ní ìta ṣúgà ń yọ lẹ́nu torí pé àwẹ̀ yẹn yóò jẹ́ kí insulin sensitive yẹn yóò jẹ́ ó lékún tó bá ti wá lékún yóò máa jẹ́ dáàbòbò fún pé eléyìí èyí tó yẹ kí ó padà wá dáràn ìtọ̀ ṣúgà rẹ̀ nínú tó sì máa yára pààyàn ni èèyàn sì lè gùn lẹ́mìí tí wọ́n ń pè ní tó bá ti ní kò sí tọ́jú rẹ̀ lọ́dọ̀ dókítà o exercise ni o wọ́n sì sọ irú ìran oúnjẹ tó máa jẹ wọ́n sì sọ irú ìran abẹ́rẹ́ tó máa gbà wọ́n sì sọ irú ìran exercise tó máa ṣe kí ni tó máa ṣe tó bá ti lè délẹ̀ tán àdúrà wá ní pé kó má lọ́gbẹ́ lára àdúrà ní pé kí olúwa rẹ̀ mẹ́lẹ̀ ṣe kí ni má lọ fẹsẹ̀ gbá tí ó lọ dégbò nígbàtà wà ń kékeré
láyé àtijọ́ ń gbà míì táwa náà kéré yẹn abáwọn ìyá kan láyé táwọn èèyàn ń pè wọ́n lájẹ́ tí wọ́n èyí sì sàjẹ́ látara pé diabetes ló ṣe wọ́n wá dégbò egbò yìí wà máa jẹ́ egbò àdá àjínà torí kò ní ṣe wò nígbà àwọn èèyàn bá wí wọ́n á ní ẹsẹ̀ rẹ̀ ní wọ́n ti máa ṣá ẹran ní meeting àìmọ̀kátà bá ń gbàtà kéré nù ṣọ́rá abáwọn ìyá kan béèyàn bá ti ní sáyẹrẹ kò mọ́ ní diabetes ni tó bá ti ní mọ́dégbò ní o tó bá ti lè dégbò ṣọmọpọ̀ ti di nǹkan méjì ó máa tọ́jú àrùn ìtọ̀ ṣúgà tí wọ́n pè ní diabetes ni ó tún wá máa tọ́jú kégbò ní ó mọ́ pẹ̀mí rẹ̀ tó wá tún gbàbẹ́rẹ́ tetanus ó wá máa tọ́jú egbò tí ò ní jiná òun náà sì ni ó papà jẹ́ sábà bí ibi tó lúwà rẹ̀ ó gbà lọ èyí ó wá máa tọ́jú egbò kan lọ́dún mẹ́wàá kò ní san bọ́lọ̀n bá fẹ́ràn ẹlòmí ó lè tètè mú lọ tọ́lọ̀n bá fẹ́ràn ẹlòmí ó lè ṣe ẹkù kó sì máa rárí sìkí kó máa rówó kó máa fi tọ́jú ara rẹ̀ wọ́n á jẹ́ oyé wa yí pé kírú àṣán ni ó tó dé àwẹ̀ lè jẹ́ dáǹdè láti prevent irú ààrẹ ẹ̀tọ́ ṣúgà yẹn kó má bẹ̀rẹ̀ nìyàn táwọn onímọ̀ ìjìnlẹ̀ gbà wípé àwẹ̀ mẹ́ta láàárín ọ̀sẹ̀ ó lè dáàbòbò yàn kó kọ̀ntrólù ṣúgà lẹ́fù ẹ̀dẹ́ èèyàn kó má lọ ní àrùn tọ́ ṣúgà tí ó sì dáàbòbò tí ò ní ni wọ́n ṣèwádìí bẹ́ẹ̀ wọ́n sì bá bẹ́ẹ̀ wọ́n gbà wípé decreasing insulin resistance ni wọ́n ní ìyẹn náà tún lè increase body sensitive yóò jẹ́ kí àwọn iṣan ara àwọn okun ara yóò fún wọn lókun tí ó le so yóò lè jẹ́ kí glucose náà tún transport nínú ara kúrò nínú bloodstream bá ti wà yí náà a tún ní kábíyèsí ọlọ́run a tún ní glucose nínú body bá ti ní ṣúgà ń bẹ a sì lè ṣe ká má jẹ ṣúgà tẹ́pẹ́ àwọn bàbá wa níjọ́ sí bàbá wa lánàá agúnmú lẹ́ẹ̀mà bá lọ́dọ̀ wọn kò ní jágúnmú tí ó dùn jù kò sì ní jágúnmú tí ó ṣe kíní o tí ó korò jù tán bá léyìí tó korò wọ́n léyìí tí ò ní korò tí wọ́n ṣe kíní tí wọ́n fi suppress ẹ̀ tí wọ́n máa pò papọ̀ mógì lóbi yá sí pé kò advisable kéèyàn máa dágbó ewúro nìkan mu ewé ewúro ó lè máa dágbó àbí kó gbó ó rí pín lájẹ́ wọ́n lè nìkan fi yọ̀ díẹ̀ sí wọ́n lè nìkan foyín sí nítorí kó má lọ kópa lára bá ṣúgà lẹ́fù ẹ̀dẹ́ èèyàn wọ́n ní gbogbo wàhálà tá ń ṣe yẹn àwẹ̀ lè fún yẹn láǹfààní kó mú dáàbòbò wá ó lè fún yẹn láǹfààní láti transport glucose láti inú bloodstream kó gbé lọ sínú cells tí ó fi jẹ́ kí okun nǹkan yẹn ó pọ̀ ló fi ń já sí pé ààwẹ̀ ó láǹfààní tọ́lọ ní wa an tasumu khairun lakum kẹgbà ààwẹ̀ yìí orí ma ń bẹ́ẹ̀ eléyìí ń bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onímímọ̀ àwọn èèyàn ṣe rìsáàṣì lórí ẹ̀ wọ́n sì bá bẹ́ẹ̀ wọ́n mú jáde bẹ́ẹ̀ ìkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì tọ́lọ ní wa an tasumu khairun lakum wọ́n gbà yí pé ìmá gbààwẹ̀ yìí òun náà máa ń ṣe àlékún ilé kókó ara láti lè gbógun ti inflammation sọ pé ó ti ń di méjì sọ pé bá ṣe wà yìí aláwọn
natural hormone tó já sí pé ìwà lára wa yẹn wọ́n kì í máa fàyè lẹ̀ káàárẹ̀ àwọn máa jẹ́ dáàbòbò fún àárẹ̀ tí ó bá àtàkì ara bọ́ bá ṣe wá ní okun tó ni wọ́n ó máa sọ àárẹ̀ dọ̀lẹ bọ́ bá sì ṣe ń lẹ́ tó náà ni wọ́n ó máa fún àárẹ̀ lágbára irú àwẹ̀ yìí náà òun náà máa ràn yàn lọ́wọ́ láti fi dáàbòbò infection a sì máa pọ̀ oríṣiríṣi infection ní ń bẹ àwọn infection ń bẹ kan bẹ́ pé chronic inflammations ó lè fa wàhálà àti ìjákulẹ̀ fún àlàáfíà ara ọmọ ènìyàn tí wádìí lọ lórí ẹ̀ lórí wípé ààwẹ̀ gbígbà lè ràn yàn lọ́wọ́ láti ṣe àdínkù ipò inflammation láti lè fún yàn lókun tó pé ó rí pé àìmọye infection ní ń bẹ yóò kó bá gọ ara ẹlòmí a máa kó bóbìnrin a máa kó bọ́kùnrin tẹ́mi bá dé èyí ó máa yúnra tí ó máa dùn mọ́yàn bí ìgbà tí èyàn ń jẹun tó bá kí obìnrin mọ́lẹ̀ yóò máa yún bí tí ó yẹ kó yún yóò sì máa dùn mọ́ bó ti ń wáyún yẹn náà ní nǹkan yẹn ń wọ́stì sí lára ìyẹn náà ààwẹ̀ pẹ̀lú tó lè gbógun ti irú àwọn in tó lè fa ìdènà infection yẹn kó má wá láti máa gbàwẹ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ gbà yí pé pẹ̀lú àwẹ̀ yẹn ìmọ̀ ìjìnlẹ̀ fi rinlẹ̀ fún wa kó bí yẹn bá ń gbàwẹ̀ ó lè fún yàn ní dáàbòbòrú ẹ̀ tí ó láyàn kúrò níbi àwọn infection yẹn ó rí pé lára nǹkan táà ní máa sábà gbọ́ nínú àwẹ̀ yẹn náà ni àwọn àárẹ̀ kan gbẹ ẹ̀ ní sábà gbọ́ ó ń ṣe yàn àyàfi tó bá ti já sí pé ó ti wọra tẹ́lẹ̀ ju bó ti yẹ kó lọ táwẹ̀ yẹn bá dé yóò wá máa bá yẹn dínkù kódà àwọn yìí gbà pé nínú discover táwọn discover wọ́n gbà pé kéèyàn gbààwẹ̀ lọ́jọ́ kan wọ́n gbà pé ó wà mọ́ effective láti ṣe àdínkù inflammation tó lè dín kéèyàn risk láti ní irú àwọn wàhálà tó lè kó infection ní báyàn yóò sì dínkù yóò gbé agbára ẹ̀ yóò kì mọ́lẹ̀ báyìí ṣàbú tọ́lọ̀ bá jọ tọ́lọ̀ ní sọ pé wa an tasumu khairun lakum níjọ́ ń sọ bẹ́ẹ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ yìí wọ́n àti láǹfààní káwọn máa ṣèwádìí ìjọ náà ká máa béèrè wọ́n gbà yí pé a ní tí wọ́n ń pè ní blood pressure wọ́n gbà yí pé ààwẹ̀ yìí tá ń gbà yìí òun máa ń enhance heart health ìdí wọ́n pè ní heart ní ọkàn àwẹ̀ tún máa ń ṣiṣẹ́ débẹ̀ torí pé àwẹ̀ ó improve blood pressure èèyàn yóò improve blood pressure yóò improve cholesterol level rẹ̀ náà ní gbogbo àwọn ọ̀rá òróró na pé àwọn tí wọ́n tẹ̀ ń ṣòróró náà tó yìnbọn bá ṣòróró yóò jẹ́ mọ̀ pé eléyìí cholesterol ń bẹ́m̀bẹ̀ o eléyìí òun ò ní cholesterol nú tó bá jẹ́ kò ní palára àmọ́wó rẹ̀ wọ́n àmọ́ lọ́dọ̀ tàwáyà yìí àwọn abúlé pé àyè jẹ́ kọ́mà pé eléyìí ó ní cholesterol o kò ní cholesterol o kódà òróró mi ń bi ayé wá burú dé nísìnyí tẹ́ ẹ bá fẹ́ fi sóúnjẹ ẹ kọ́kọ́ lọ fi ra náà ni yóò dàbí òrí ẹ wá ní mọ̀ bóyá òrí la fẹ́ fi ṣe oúnjẹ ni tàbí òróró kódà epo pupa tá ń jẹ nísìnyí pàápàá ọlọ́run nìkan ló lè ṣàánú àlàáfíà ara wa ọlọ́run ọba tó ní wá nìkan torí pé ńgbà míì gbogbo ń tá ń jẹ yìí àwọn ibi tá sì ti ń rí wàhálà lára nǹkan ibi jíjẹ àmọ́mí pẹ̀láwọn oríṣiríṣi òórùn tá ń gbà sí múnà ní
lé tó fi hàn yí pé Ọlọ́run bá tó ti wá ń ṣètò gbogbo nǹkan yìí kalẹ̀ yìí tí wọ́n gbà yí pé at the 6 òun ni wọ́n gbà láyé pé wọ́n fẹ́ gbà pé òun là àrùn tó lágbára jù tó bá délẹ̀ tán tó fẹ́ lágbára jù débi pé ọ̀pọ̀lọpọ̀ ikú tí máa tètè yára pààyàn lágbàáyé wọ́n fẹ́ gbà sí number 1 kódà wọ́n gbà yí pé àwọn tí heart disease máa ń sábà pa wọ́n gbé pé estimation wọn 19 million ni wọ́n gbà kódà ní 2020 wọ́n ní 19 million láwọn tí heart disease pé ikú wọn ibi tó gbà wá nù. A change battery wà ṣàbákàtù so àwọn tó yẹ pé ní ìyẹn fi hàn yí pé ààwẹ̀ níṣẹ́ tó ń ṣe nínú ṣẹ̀mí ènìyàn fẹ́ni Ọlọ́run bàbá kádàrá kó lè gbà tọ́lọ́run bá ní wa an tasumu kẹ́ máa gba ààwẹ̀ khairun lakum olóore fún yín in kuntum ta'lamuna tó bá pẹ́ bá mọ̀ tí wọ́n pé a ti mú ìran àárẹ̀ méjì wá táàrẹ̀ lè panẹ́ a ti sọ ìran diabetes pé ààwẹ̀ ọjọ́ 3 láàrin ọ̀sẹ̀ oníṣẹ́ tó lè ṣe tí ó dènà rẹ̀ a sì ti sọ èyí tó ní ṣe pẹ̀lú blood pressure a ti mú yẹn náà wá ìyẹn fi hàn yí pé Ọlọ́run tó ní wá ó mẹ́n tó yẹ wá ó mẹ́n tí ò yẹ wá ó mẹ́n tó fìtì wá ó sì mẹ́n tí ò fìtì wá kò wá sí tọ́lọ̀ ń gbé wá láyé tó ṣe lófin tí ó ṣọmọ ènìyàn láǹfààní tó bá ní wa an tasumu kẹ́ máa gbààwẹ̀ yẹn khairun lakum oore ló ní fún yín tó bá yẹ pé ààwẹ̀ yẹn ó lè jẹ́ kí àwọn áàtì wa ṣùgbọ́n náà lẹ́ ń pè lọ́kàn ó lè túnbẹ̀ ṣe kó wá fún wa ní ìdàgbàsókè níbi ẹ̀jẹ̀ tí ó máa rìn lọ rìn bọ̀ ńbẹ̀ torí pé inú ẹ̀jẹ̀ lòun ti ń ṣeré inú ẹ̀jẹ̀ lòun ti ń yíra inú ẹ̀jẹ̀ lòun ti máa ń ṣe fàájì nínú ẹ̀jẹ̀ lòun ti máa pump kábíyèsí Ọlọ́run Ọlọ́run mọ̀ dára nú ayé wa o ó yẹ pé nínú ara kan iná ṣúgà ń bẹ́m̀bẹ̀ nínú ara kan iná omi ń bẹ́m̀bẹ̀ nínú ara kan iná ṣúgà ń bẹ́m̀bẹ̀ nínú ara kan iná glucose ń bẹ́m̀bẹ̀ nínú ara kan iná òróró tún ń bẹ́m̀bẹ̀ báwo l'Ọlọ́run ṣe fi gbogbo ẹ̀ síbẹ̀ kó wá dẹ̀ ń ṣiṣẹ́ ó sì níwọ̀n tó yẹ kó máa rán nínú ara ó níwọ̀n ẹ̀jẹ̀ tó yẹ kó wà ń bẹ̀ ó níwọ̀n tí ó yẹ kó dínkù orígbà táyìmọ̀ kan pọ̀ jù fún wa a máa pariwo pajápajá a máa gbáṣẹ̀ mọ́lẹ̀ wà láàlí ẹ̀jẹ̀ ara ní òtó a máa jíṣẹ̀ mọ́lẹ̀ nígbàmí a lọ bomi sẹ́sẹ̀ nígbàmí a mú kọ́kọ́rọ́ a máa fi há ẹsẹ̀ wà láàlí blood control ara wa yẹn kò rìn dáadáa tó méjì ni nínú kómẹ́tò tàbí káwọn ìdọ̀tí kan tó jẹ́ ìdọ̀tí ẹ̀jẹ̀ tó jẹ́ àwọn kòkòrò ẹ̀jẹ̀ wọ́n wà nínú ara yẹn tẹ́ pé téèyàn bá ti wá jókòó tẹ́jẹ̀ yẹn ò bá ti pọ̀ tó lè rìn ibi àwa jókòó sí yẹn ẹ̀jẹ̀ yẹn ò lágbára kó rìn dáadáa torí kò tó dédé lẹ́fù tó yẹ kó wà ibẹ̀ yóò stífù pajápajá òde èyí tó wá yẹ ká tọ́jú ẹ̀jẹ̀ ká tọ́jú kòkòrò ẹ̀jẹ̀ Yorùbá ó máa wóògùn pajápajá yóò máa jẹsẹ̀ mẹ́lẹ̀ yóò máa fi kọ́kọ́rọ́ há ẹsẹ̀ kéèyàn lè mọ̀ pé bọ́lọ̀ bá ní wà á tẹ̀ súnmù ìyẹn ni pé súnmù tàṣíhù ẹgbà àwẹ̀kẹ́ lálàáfíà torí pé àlàáfíà náà ń bẹ nínú ààwẹ̀ ìyẹn ni pé nínú eléyìí ní ìsìn wọ́n gbà yí pé ààwẹ̀ yẹn yóò fún wa láǹfààní cholesterol levels tó wà nínú ara yóò balance ẹ̀ kò ní jẹ́ ó pọ̀ jù tí ó fi kó nira bá ọmọ ènìyàn ìwádìí àwọn onímọ̀ gbà yí pé 2020 nìkan àwọn tó yẹ pé ní heart disease ló pa wọ́n 19 million ni wọ́n tó sì já sí pé ààwẹ̀ gbígbà lè dáàbòbò wọn
ó lè prevent comment ní heart disease bọ́ nínú ṣe sí wa ààwẹ̀ ò sábà sí mẹ́ Ọlọ́run wá mú wá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan lọ́dún kó máa jẹ́ ọjọ́ bíi 29 tá fi gbà tí gbogbo ayé ó mọ̀ yí pé wọ́n ń gbààwẹ̀ mo bí ẹnìkan lérè ń jí ó ní pé wọ́n ní lẹ́ǹtì wà ń tà ó láwọn tí bẹ̀rẹ̀ lẹ́ǹtì tàwọn pé tàwọn di January ó láwọn kátólíìkì ló ní lẹ́ǹtì ṣùgbọ́n pé kò ṣeé ṣe nínú ìsìláàmù kẹ́nìkan sọ pé àwọn Ansarudeen ló ní Ramadan gbogbo mùsùlùmí ayé lẹ́ẹ̀kan náà ni wọ́n máa gbà ẹnìkan ò ní sọ pé Ramadan tóun lẹ́yìn tí Ramadan kan bá lọ lòun ó ṣe kí ni lòun ó bẹ̀rẹ̀ mi rárá Ramadan kan yẹn náà ni Ọlọ́run fi yẹn síjú àánú wa ìyẹn fi hàn yí pé wọ́n láàwẹ̀ tá ń gbà yìí torí pé gbígbà àwẹ̀ yẹn òun fúnra rẹ̀ wọ́n gbà yí pé switching up your diet ṣe pé a ní lifestyle tá ń lò ẹwọ bá fàyí ti wà ní ìsìn ẹnìkan tó lẹ́ran lára dáadáa ni wọ́n tẹ́lẹ̀ pẹ̀lá fàyí èyí tó dájú pé bí Ramadan ti bẹ̀rẹ̀ ní ìsìn àwọn space kan láwọn bí ikùn báyìí látòkè báyìí yóò máa dínkù àwọn àgọ́ kan bẹ báyìí níbi ọrùn báyìí tí ó máa dínkù bàbá ẹ̀ gbọ́ mi yé kò sí ẹ̀dá Ọlọ́run náà tó lè gba àwẹ̀ bẹ́ẹ̀ àwọn bá sì kan kò mẹ́ ẹran ò ní kú ònú ara o àmọ́ àwọn cholesterol tí ò lè ṣe ara láǹfààní ó kò torí pé tó bá ti lọ di pé àárẹ̀ àwọn ọ̀rá pọ̀ lára èèyàn ò ní láìfù máa nígbà míì àwa máa lérò pé à ń gbádùn ayé ó rí pé ó ráfà mi yóò mọ sáré kó yọkùn ó lè máa rí kùn fọwọ́ pa tí máa ń ṣe wá sí ínkú lọ́bọ̀ díẹ̀díẹ̀ nù olówó máa ń fowó ra kú ni torí pé àwọn kan tẹ́yẹ gbọ́dọ̀ kọ́kọ́ nótìsì ní wípé tó bá dùbúlẹ̀ báyìí ó lè síkù délẹ̀ máa gbọ́n tí mo sọ yìí ṣe máa yí pé ẹni Ọlọ́run bá kádàrá kó ní flatomy ó lè ṣàyàdílẹ̀ ẹ wá sọ fún bàbá oníkú olómi kó fẹ́ sùn kó ṣàyàdílẹ̀ àwọn kan ni pé yóò kọ́kọ́ rí ṣòro ń bí a fẹ́ dùbúlẹ̀ náà yóò máa wo bí lòun fẹ́ dùbúlẹ̀ ikùn pọ̀ síbí ó pọ̀ síbí wallahi ìnira ni ẹ lọ kódà wákàtí tó kàn yí nígbà míì a máa fura mọ̀ pé wàhálà ti dé ó dùbúlẹ̀ báyìí lórí ìjókòó tó ti ń jẹun yẹn ni wọ́n fúnra ó máa mọ̀ pé nǹkan sí ẹ́ kò sálàáfíà nínú kéèyàn yọkùn wallahi àlàáfíà kan ò sí mẹ́ o tálàáfíà bá ń bẹ́ńbẹ́ àwọn tó yẹ kó yọkùn jù láyé irú àwọn Tinubu ni pẹ̀lú àwọn Fáṣọlá wọ́n lówó wọ́n lọ́lá tí wọ́n lè máa fi jẹrú nǹkan yẹn àmọ́ dókítà ń kọ̀ntrólù láìfù wọn èmi rẹ̀ à ní tàbí ń kọ̀ntrólù láìfù ara wa tàbá rọ̀rá ká máa jẹ́ lọ ní tálíkà ọlọ́rọ̀ ẹ̀gẹ̀ ló ń fẹ́ àtúndélé oníṣíà ó ní ọ̀rá gẹ́gẹ́ ní ó ń kú lọ ní torí pé ó ń dí àwọn ibì kan nínú ara tí ò ní jẹ́ kálàáfíà yẹn ó pé àmọ́ ńgbà táwẹ̀ bá dé gbogbo ibi tó dí yẹn làwẹ̀ yẹn ó mú kó mẹ́ torí pé Ọlọ́run fúnra ẹ̀ ti sọ pé wa an tasumu khairun lakum nítorí pé in tó yára fún yàn lálàáfíà láyé láti reduce risk of heart disease àwẹ̀ ní number 1 àwẹ̀ ní number 1 nítorí pé àwọn onímọ̀ ìwádìí wọ́n ti ṣèwádìí lọ bẹ́ẹ̀ tí wọ́n gbà yí pé kéèyàn gbààwẹ̀ ó láǹfààní láti dáàbò bo èèyàn kó ń bí heart disease ṣe ma yí pé aṣọ diabetes lẹ́ẹ̀kan pé àwẹ̀ ọjọ́ 3 ó lè ṣàǹfààní fún láǹfààní tí ò kéré àwọn Yorùbá ṣe Ọlọ́run púpọ̀ níjọ́ táyé ò tí ìlájú diabetes yẹn ló ṣe àwọn ẹ̀mí wọ́n sì dá egbò torí kò ní jiná àwọn yóò máa pè wọ́n lájẹ́ wọ́n sì máa sá fún wọn alẹ́sẹ̀ wọn ni wọ́n ti ń ṣá ẹran ní mítìn láì dáràn
bọ́ nígbà tí ìgbà ń dàgbà sókè tí máa ń dàgbà sókè làwọn èèyàn tó mọ̀ wípé àárẹ̀ kan bẹ ìtọ̀ ṣúgà ni wọ́n ń pè é tó bá sì ti dé àbí kó o máa bẹ Ọlọ́run kó o má fẹsẹ̀ kọ́ kó o má fẹsẹ̀ gún kó o má fẹsẹ̀ yá torí pé àárẹ̀ kan tí dókítà wò ní wọ́n kàn máa tọ́jú ẹni wọ́n sì máa gbowó wọ́n sọ fún ẹ kó o máa jèso dáadáa ó máa jẹ fruit wọ́n máa sọ pé o gbọ́dọ̀ fi ṣeré ó sì ní oúnjẹ tó yẹ kó o jẹ gbogbo tí ń bá wọn ayé jẹ wọ́n lè ní kó o má jẹ wọ́n sì ní kó o máa ṣe exercise kódà wọ́n gbé ẹ débi pé o láǹfààní kó o máa dágún rẹ lábẹ́rẹ́ torí pé abẹ́rẹ́ yẹn ń gbà mí tó bá yẹ kó o ní kó o tó lọ́dọ̀ dókítà nǹkan lè ṣe é ìwọ náà ló padà wá di dókítà ara rẹ̀ àmọ́ kó tó di pé irú condition yẹn dé wọ́n léèyàn lè gbé ààwẹ̀ láti fi paná irú nǹkan báyẹn kalẹ̀ tí ò ní jẹ́ ó dé ó rí pé Ọlọ́run kẹwàá ní ìsìn bá ti ń gba Ramadan lọ yìí ẹnìkan ò ní bọ́ síbẹ̀ yẹn ní ìsìn kó máa gbà rẹ̀ kó sì máa mu sìgá tàbí kó lóun fẹ́ mu gbó bóyá tó bá ṣínú lókù wá wòye ìṣẹ́jú tẹ́lómi máa fi iná rẹná lọ́sàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wòye ìṣẹ́jú tẹ́lómi máa fi rọ́bà aran rọ́bà tí ó máa fi góórẹ́gò tọ́lọ̀ ń wá mú lọ́wọ́ dání nínú àwẹ̀ yẹn òun náà ó sì gbà fọ́lọ́run kò ní fi iná rẹná kò ní fi góórẹ́gò kò ní fi rọ́bà aran rọ́bà gbogbo wàhálà táwọn nǹkan yẹn kó sí lára ṣé kò wá ní kó mẹ́ yóò kú mẹ́ Ọlọ́run kò ṣe é ròyìn pẹ̀lú pé dókítà ni torí pé ta bá pè ní dókítà àti fi wé ènìyàn ẹ̀mú ta bá fẹ́ kí ń gbà mí wọ́n ní dókítà àgbà kìí ṣe dókítà èèyàn ní wọ́n máa ròyìn pé dókítà èèyàn máa tọ́jú èèyàn ní Ọlọ́run ní máa fún yàn wòsàn wọ́n èé ṣe pé ní dókítà lẹ́bí tó bá délé ìwòsàn náà àwọn náà máa kọ́ sílé ìwòsàn wọn pé we care tí wá ní ká tọ́jú èèyàn o àmẹ́ni tí máa wò èèyàn sàn Ọlọ́run ni ìyẹn fi hàn yí pé wọ́n máa lọ́hun pẹ̀lú iṣẹ́ wọn wọ́n sì lọ́kọ́ nítorí ká bíra wa léèrè ní pé níbo ni mọ̀ yẹn ti wá tí ìbá ṣe Ọlọ́run ìmọ̀ Ọlọ́run ni o wọ́n wá rí pé gbogbo àárẹ̀ tí ń bẹ láyé yìí kò sí ìta lè lo ààwẹ̀ ká fi tọ́jú ẹ̀ ìyẹn fi hàn yí pé gbígbààwẹ̀ nìkan kò dá lórí kéèyàn súnmọ́ Ọlọ́run gbígbààwẹ̀ nìkan ò dá lórí kéèyàn súnmọ́ Ọlọ́run torí pé ààwẹ̀ rẹ Ọlọ́run ló ní ká gba ilé ìlà fi ń gbà yìí èyí tí ò ní kó gbà ọ̀nà wo ló fẹ́ lórú ẹ̀ fi súnmọ́ Ọlọ́run jẹ́ pé téèyàn bá ń gbààwẹ̀ ní ìsìn yóò láníyàn kan tí ń dà sí ó lè máa fi bèèrè owó ó lè máa fi bèèrè ìgbéga ẹ wò wá náà tá fẹ́fẹ́ gbẹ́ lómi a ní nígbà tí wàhálà yẹn dé òun gbààwẹ̀ ọjọ́ mẹ́ta òun fi bẹ Ọlọ́run kí ló gbààwẹ̀ fún ó ní pọ́pọ́sì Rọ̀mọ̀dọ́ọ̀nù nìkan ni pọ́pọ́sì tọ́lọ́run tàbí àwọn èèyàn máa gbààwẹ̀ Monday wọn a máa gbà lálàmísì kí ló fà tí Monday náà kọjá wípé wọ́n ní yasumu nabiyu kullal ithnain wọ́n lá nẹ́bí máa ń gbààwẹ̀ lọ́jọ́ Monday àmọ́ kò fìgbà kan sọ fẹ́ nìkan pé máa gbààwẹ̀ lọ́jọ́ Monday tó máa bí léèrè ó lé ní a máa gbà lọ́jọ́ Monday láti máa fi rántí ọjọ́ tí wọ́n ṣe kíni tí wọ́n bí o tí wọ́n náà máa fẹ́ gbààwẹ̀ ṣe bó yẹ kó kọ́ṣe ànẹ́bí kó máa gbà lọ́jọ́ tí wọ́n bí wọ́n bí wọ́n bí ànẹ́bí wáyé wọ́n bí wọn náà wáyé gẹ́gẹ́ bí ẹ̀dẹ́ ènìyàn òun wá ń gbààwẹ̀ lọ́jọ́ tán bí ọjọ́ yẹn ò pàtàkì jọjọ́ míì tó kù lọ wọ́n sì bí wọ́n lọ́jọ́ àlàmísì tó bá fẹ́ kọ́ṣe ànẹ́bì pé ń gbààwẹ̀ lọ́jọ́ tán bí ọ̀nà tó lè gbà kọ́ṣe rẹ̀ ní kí wọ́n náà gbà lọ́jọ́ tí wọ́n ṣe kíni tí wọ́n bí wọ́n náà torí pé mùhímù tó fi ń gbà ní pé òun fi rántí ọjọ́ tí wọ́n bí òun ìwọ náà lè máa wò pé ìrántí ọjọ́ tí wọ́n bí òkè èmi náà fẹ́ kọ́ṣe rẹ̀ èmi náà fẹ́ máa fi rántí ọjọ́ tí wọ́n ṣe kíni tí wọ́n bí èmi náà ìyíhùn ló ń jẹ́ wípé òun ṣe bá nẹ́bì tí ń ṣe ìkànnù ni
Ọlọ́run tó máa gbà lọ́jọ́ Àlàmísì ó ń torí pé wọ́n máa kó ṣẹ́ẹ̀rẹ́ lọ sánmà ní gbogbo ọjọ́ Àlàmísì òun sì ń fẹ́ káwẹ̀ ó máa pẹ̀lú iṣẹ́ rẹ̀ òun bẹ́ẹ̀ tí ẹka bí ra wa lérè ní pé ọjọ́ kan wà tíṣẹ́ ò ní lọ sánmà ṣéjọ́ kan wà tíṣẹ́ ò ní gòkè kò sí ìyẹn fi hàn pé kò sọ́jọ́ tí yẹn ò lè gbààwẹ̀ àmọ́ àwọn àǹfààní yẹn lànẹ́bì rí lára àwẹ̀ yẹn ànẹ́bì ò sọ pé òun fẹ́ gba àwọn àwẹ̀wẹ̀ yẹn láti fi súnmọ́ Ọlọ́run torí gbẹ̀ ẹnìkan lọ bá ó ní ya Rasulullah ó ní rẹ̀ ìjíṣẹ́ Ọlọ́run alẹ́ alayya ba'da Ramadan sawm ṣe àwẹ̀ kan bẹ tó jọ́ràn èèyàn fún mi lẹ́yìn tí Ramadan bá lọ tẹ́ pé tó láti ní kí n gba ànábì ní láàkọsí illa an tatatawwa àfi tó bá kàn wẹ́ àwẹ̀ ẹlẹ́ òfò choice ni kì í ṣàwẹ̀ tí wọ́n máa ní àfá ẹ̀yin ń gbàwẹ̀ lọ́jọ́ Monday astaghfirullah rárá o àfá ẹ̀yin ń gbàwẹ̀ lọ́jọ́ Àlàmísì subhanallah rárá tó bá wù yẹn ní kódà àwẹ̀ tí wọ́n ní tó bá gbàgbẹ́ tó bá débi tí wọ́n ti ń ṣe súnú ọmọ kí wọ́n náà darapọ̀ mọ́ wọn kó jẹun torí pé o gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé òun gbà Ramadan nìkan ni ò ṣe fi pamọ́ gbogbo wọn wá ń kó wọn ń fáwọn èèyàn ló ń jẹ wọ́n á lò láníyàn wọ́n nínú kó jẹun tàbí kó ṣàdúà má lò láníyàn má jẹ́ kán mọ̀ pé òun gbà létò mìíràn pé àwọn ìbàdáàtì yẹn òun ṣe lọ́dọ̀ ààrẹ ẹ̀fẹ́ nìní bẹ́ẹ̀ náà ní náfílà kí wọ́n máa sọ báwọn èèyàn wípé bẹ́ẹ̀ bá ń gbàwẹ̀ tí ò kí tàráwì Ọlọ́run ní gbàrún àṣejù ní kò ní gbàwẹ̀ rẹ̀ àbí kí wọ́n ní ẹbẹ́ bá gbàwẹ̀ tí ò yan jákà wọ́n ní gbàwẹ̀ àdíṣù ń bẹ fún àmọ́kẹ̀ẹ́ṣà nẹ́bì ló sọ la asila lahu anin nabi ìyẹn ni wọ́n máa dáwàkà ń jọ sí pé àwẹ̀ rẹ̀ rọ̀ lókè bí àdán agbàwẹ̀ má káṣámú àwọn akẹ́ wọ́n lè má bá wọn káṣámú ńlé náfílà tí wọ́n ṣe nú ilé wọn ojú èyí tẹ́ ṣe mọ́ṣáláṣí lọ ìbádà tí ó gbọ́dọ̀ kórìíra ẹnìkan pé wọ́n sálámà ó sì ń bọ́ ọta tó bá dé kọ̀rọ̀ ẹlòmíì in tó ń fi inú ilé rẹ̀ ṣe tí ń fòrú ẹ̀ ṣe èyí tẹ́ kàn ṣe mọ́ṣáláṣí yẹn ni wọ́n ń wò òun wá ṣe ó sì léyìí tí ó ṣe lèyìn ò ṣe gbọ́dọ̀ fojú yẹpẹrẹ ẹnìkankan níbi ìjọsìn toró mẹ́ntí ń ṣe pẹ̀lú Ọlọ́run kọ́lọ̀ jẹ́ a máa rí dáadáa ṣe pẹ̀lú Ọlọ́run wá wọ́gbà tó bá mi ti sọ pé wa an tasumu khairun lakum kẹ́ máa gbàwẹ̀ yẹn oore ń bẹ ń bẹ in kuntum ta'lamuna wọ́n láwẹ̀ yìí nínú iṣẹ́ tí máa tún ṣe náà ni pé a tún máa boost brain function làákàyè àwẹ̀ a tún máa ran làákàyè lọ́wọ́ sọ pé brain wà yìí náà òun náà níṣẹ́ ìmẹ́ ṣiṣẹ́ lọ ìṣiṣẹ́ bọ̀ ní ṣọ̀gbígbọ́ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ in tó sọ ní pé gbogbo tó lè wọnú ẹnu báyìí tó lè lọ síkùn náà ní má bàwẹ̀ jẹ́ wá wo làákàyè wà yìí gbogbo tí wọ́n ń pè ní ọpọlọ wà yìí bó ti ń ṣiṣẹ́ dénú etí ló ń ṣiṣẹ́ dénú ojú náà ló tún ń ṣiṣẹ́ dénú ẹnu ló fi já sí pé ní in tó tóbi jù lára nínú ṣẹ̀mí ènìyàn orí ni gbogbo tọ́lọ̀ ń kó sí wa lára tá a fi ń jẹ́ èèyàn orí ló wà ó rí pé tọ́lọ̀ bá fẹ́ sọ̀rọ̀ nǹkan mẹ́ta ni ó sọ ó ní inna sama'a wal basara wal fuhada ó ṣẹ́rìsì nǹkan mẹ́ta nú ara wa tí ò fẹ́ ká fi ṣeré Ọlọ́run ò fẹ́ ká fojú wa ṣeré sáré ẹ̀kọ́ ò má fọ́ lójú Ọlọ́run fún rẹ̀ ló tó ayé bẹ́ẹ̀ asámù sáré mọ́jí létí wẹ̀lfọ́hádà sáré kí làákàyè má bàjẹ́ tí mẹ́tẹ̀ta yẹn bá ti fẹ́ẹ̀lì nǹkan tán tí làákàyè bá lọ tójú lọ tí gbọ́rọ̀ tún lọ òòrá mi ọlọ́ni òòrá wọn kan ojú yẹn bẹ́ẹ̀mẹ́ tí làákàyè yẹn ò bá kúrò yóò sì lè gbé nǹkan rẹ̀ ṣe jẹni tó ní gbogbo rẹ̀ lọ́ngbà mi ọ̀rá fọ́jú tí ó máa ka Kùránì bí pé wọ́n bímọ
lẹ́ni tó fọ́ lójú tó sì mọ̀ yáláyàwé torí pé làákàyè yóò kú téèyàn bá fọ́ lójú tí làákàyè bá kú wàláhì ó ti tán torí pé ojú méjì náà ní ń bẹ ojú inú àti tìta tí tìta yẹn bá fọ́ làákàyè ní ó jẹ́ ó máa fi ohun dá gbogbo èèyàn mọ̀ yóò mọ̀ pé lágbájá ló wọlé yóò mọ̀ pé tàmẹ̀dú ló sọ̀rọ̀ àmọ́ tí tìta yẹn bá ń bẹ ń bẹ tí tinú bá fọ́ yóò kàn rán kalẹ̀ báyìí náà ni kò ní láǹfààní bẹ́ẹ̀ náà ni làákàyè méjìlá ní màtìbú ń bẹ ń bẹ màsùmú ń bẹ ń bẹ èyí tí yẹn máa fi gbọ́rọ̀ èyí tí yẹn máa fi di ọ̀rọ̀ mọ́lẹ̀ tó bá lè tán fi ń gbọ́ téyì tí wọ́n máa fi di ọ̀rọ̀ mọ́lẹ̀ òsí kọ́kọ́ ní nǹkan dọ̀la ẹ máa ṣe sọ yìí dànù ní torí kò lè dé mọ́lẹ̀ tọ́lọ̀ ń bá fún ní méjèèjì báraka ṣó ma yí pé arúf ẹ̀mí tó wà nínú ara wa yìí ẹyẹ ni ẹ̀mí tó wà nínú ara wa òun èékú kò ní kú títí láíláí torí pé arúhù kàtọ́ yìí òun dàbí ẹyẹ ni tó sì já sí pé ní lahu janahaini ó ní ìyẹ́ méjì tó bá ti fẹ́ wọnú ara ọba tó fún ní ìyẹ́ méjì yẹn yóò pàyẹ́ yẹn mọ́ yóò sì wọnú ara yóò máa ṣẹ̀mí ń bẹ̀ ó rí pé Ọlọ́ni wa nafakhtu fihi min ruhina Ọlọ́run máa fẹ́ ẹ̀mí sí ìyàn lára ni ẹ̀mí tí ń bẹ kọ́lọ̀n tó déyàn bá ti wà yìí ká tó dáyé lẹ̀mí wá ti wà ká tó dé ayé lẹ̀mí wá ti wà ń bì kan tó ń ṣàyè tá a bá tó wá kú tán ẹ̀mí yẹn ò ní kú àwa lákú ẹ̀mí yẹn ó máa ṣiṣẹ́ lọ yóò kàn tó gbéra kú ònú ara yẹn ni Ọlọ́run fi sí nìkan tó bá tún wọ Ọlọ́run ó tún lè gbé sára nǹkan míì kó tún máa fi ṣẹ̀mí lọ ẹ̀mí kìí kú àwọn èèyàn láàmà kú arúhù gangan lọ́lọ́run fi ní yas'alunaka 'ani ruhi wọ́n bọ̀ wá bí ọ lè rẹ̀ pẹ̀ mí kúlì ruh min amri rabbi àṣẹ ẹ̀tọ́ Ọlọ́run ni o ẹ̀dá kan nínú ẹ̀dá Ọlọ́run ni o ma utitu minal ilmi illa qalila ìmọ̀tẹ́ni ń bẹ̀ ò tó nǹkan ẹnu mọ̀tẹ́ni náà ní pé ó wọnú ara ó sì ń lo ayé ó ń ṣẹ̀mí ó sì jáde kó mẹ́ tó bá jáde kó mẹ́ mbó ló padà sí ẹ̀ lè sọ ẹ̀ẹ́kàn máa sọ pé wà ní alamul arwah táwọn tó kú yẹn tẹ́mi wọ́n bá kú à ní fi wọ́n lálàá kọ́ máa bá wa sọ̀rọ̀ ká sì máa gbọ́rọ̀ wọn kọ́ sì máa rán wa sílé lára tó fi mọ̀ pé bá ti wà yìí ara méjì ní ń bẹ nínú ara wa bá ti wà yìí bọ́dì méjìlá ní o wọ́n pè kán ní albadanu asaqili al'aradi ìyẹ́ wúwo ìyíò ní ó lọ ní olẹ́lẹ̀ ìkan bẹ albadanul khafif gerul haradi òun fúyẹ́ òun ò ní wọnú olẹ́lẹ̀ béèyàn bá kú ìyẹn ni ó jáde ní ó lọ fọ́ra hàn bàbá Bákàrẹ̀ pé dádì mú kan ní kí n yà kí yín ni mo fẹ́ ya débẹ̀ yẹn ni mo ń padà bọ̀ yóò sì pé ṣẹ́jú díẹ̀ wọ́n ló ti kú ó mọ̀ ìyà lọ́dọ̀ mi wọ́n ní kódà ó ti kú ńgbà náà kí ló jáde lára ẹ̀ tó lọ fara hàn wọn bọ́dì lòun náà bọ́dì yẹn lè fò ó lè fẹ́ ó lè gbéra tá a bá wá ń sùn lọ́wọ́ ìyẹn ní máa jáde ní ìlọrin àjò tá a fi lálà ó sì rí pé ara kan ń bẹ ní London ara kan ń sùn Nàìjíríà ara yẹn ó sì máa rí léètì pẹ̀lú àwọn òyìnbó kò sì gbóyìnbó yóò sì máa lò ṣẹ̀mí òyìnbó yóò sì máa gbọ́túmọ̀ òyìnbó tí wọ́n ń sọ tí ó bá wá padà wá yóò wá wọnú ara yẹn padà tó bá wá dé ara yẹn ó tají torí òun lè jáde lọ kó padà wá tásìkò bá ti tó lóbi já sí pé ní tó bá jáde lọ bẹ́ẹ̀ ibi ó lọ yẹn ó lè lọ lúdójì ó lè lọ Amẹ́ríkà ó lè lọ London ó lè lọ ọ̀dọ̀ àwọn ará tí ó mẹ̀rí tí ń bá ń lọ tó bá fi lè lọ pẹ̀lú làákàyè tó wà mẹ̀tùbù tó bá dé padà gbogbo tó rí lọ́hun yóò máa sọ àmọ́ tó bá yẹ pọ̀ òun nìkan ló lọ tí ò lọ pẹ̀lú làákàyè tó bá dé yóò kàn mọ̀ pé yóò máa wò pé òun rí nǹkan kò ní lè ṣàlàyé kéèyàn lè máa bọ́lọ̀ ń ṣe lágbára tó
ó rí pé ibi tí mo ti lọ ni pé nǹkan mẹ́ta ń bẹ àgbọ́dọ̀ fi ṣeré láì má tọ́jú ẹ̀ làákàyè yìí agbọ́dọ̀ máa fún ní tọ́jú tó pé torí bẹ́ẹ̀ nìṣẹ̀mí wa ayé wa ọ̀rọ̀ wa ìgbésí ayé wa jíjẹ mímu wa kódà làákàyè yìí lèyàn fi ṣọ̀kọ́ nólé ọ̀pẹ́ tóbìnrin bá rí jọ ní dádì wa làákàyè ti pọ̀ jù wọ́n á ní làákàyè òjò ń sùn torí pé wọ́n mọ̀ pé kò sí ń táwọn lè gbé dọ́dọ̀ ẹ̀ táwọn rọ́nà lọ tọ́wọ́ tí ń bọ̀ ọlọ́run ti làákàyè yẹn ó stọ́pù wọn padà àbẹ́yàn bá gọ obìnrin ó fìyà jẹ o béèyàn bá sú ẹgbẹ̀ obìnrin ó fìyà jẹ o wọ́n láàánú mọ́ ti wáyé o mọ́ ti ń wò ṣúẹ́ṣúẹ́ yìí wọ́n ní pláàni kan pláàni wọn ni kọkùnrin dàbí dìdìrìn ọmọ tọ́ ìyẹ̀ bí tọ́ì tọ́mọ wá tọ́ ìyẹ̀ tó fẹ́ gbà wọ́n ní wọ́n ti ẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìṣeré ibi tí wọ́n gbé lọ́nà wọ́n fẹ́ fi lọ̀kúlọ̀lọ́ ẹ́ wọ́n fẹ́ fi lọ̀kúlọ̀lọ́ yẹn ní o tó bá fẹ́ bọ̀ èyàn tí ẹ̀lẹ̀ bá yí ṣeré eré kọ́sì ló fẹ́ ṣe ó fẹ́ fi lọ̀kúlọ̀lọ́ yẹn ní obìnrin tí ó máa bá yẹn ṣeré pé tọ́ ẹ ti ń súnmọ́ mọ́mí yín jù mí ò láìkẹ́ àwa ló kù ní mọ́mí yín náà àtó bá tètè kọ́ wọ́n ń wọlé sí ẹ lára díẹ̀díẹ̀ nù ìwọ àti ìyá rẹ̀ ẹ̀ ní pẹ́dọ̀ta ìyẹn fi hàn pé mẹ́ta yẹn à ń láti tọ́jú ẹ̀ alifuhadu lákàyè wàlbásọ̀rọ̀ ìríran wàsámù ìgbọ́rọ̀ gbọ́rọ̀ ṣe máa tẹnumọ́ yóò ní inna sama'a wàlbásọ̀rọ̀ wàlfuhada kullun ulaika kana anhu mas'ula níbòmí yóò ní huwa alladhi akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a yóò wá ní wa ja'ala lakumus sama'a wal absara wal af'idata qalilan ma wọ́lọ́un ó ní huwa alladhi ohun ọlọ́run akhrajakum ohun mú yín jáde nínú àpòlúkẹ́ àwọn ẹ̀yà yín la ta'lamuna shay'a níjọ́ tẹ́ ń bọ̀ yẹn mọ̀ nǹkankan nǹkan mẹ́ta la wá fún yín lẹ fi dá nǹkan mọ̀ ja'ala lakumus sama'a afún yín ní tí wọ́n máa fi gbọ́rọ̀ wal absara afún yín ní tí wọ́n máa fi ríran wal af'idata àtúwá fún yín ní làákàyè ó ní qalilan ma ó léyàn tí wọ́n máa dúpẹ́ mẹ́tẹ̀ẹ̀ta kéré oore wo ní ń bẹ kéèyàn lẹ́sẹ̀ kó lápá kó lè lọ kó mẹ́ni làákàyè kó mẹ́ni ríran kó túnmọ́ lè gbọ́rọ̀ ẹni tí ó gbọ́rọ̀ tó ń rí tó ní làákàyè á túnmọ́ dúpẹ́ ọpẹ́ wo lẹ́ni tí ò ní làákàyè fẹ́ dá kí ló fi dá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọpẹ́ ẹ̀rí ní òrìn bẹ́ẹ̀ sọ̀rọ̀ oore ẹ̀rí ní òrìn bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́tò ẹ̀rí ní òrìn kò ní ronú mọ́tò kò ní ronú ilé kò ní ronú ìyàwó kò ní ronú báyé tí máa ronú kò sí yáwèrè kò yí lónìí yẹ pé èyàn gbọ́dọ̀ tọ́jú mẹ́tẹ̀ẹ̀ta níbi jíjẹ níbi mímu níbi níná lílò ló fi já sí pé àwẹ̀ yìí lè tọ́jú mẹ́tẹ̀ẹ̀ta àwẹ̀ lè tọ́jú albasar ó lè tọ́jú asámọ̀ ó lè tọ́jú alfuhadu ó sì ní mẹ́tẹ̀ẹ̀ta yẹn òun ó bi yín léèrè bẹ́ẹ̀ ti tọ́jú ẹ̀ sí òun ó sì bi yín léèrè bẹ́ẹ̀ ti lò sí wéré táwọn ìyá wa máa ń sán kékeré ńgbàtán bá ẹ̀ṣẹ̀ bí wà wọn àmọ́ bóyá sọ̀rọ̀ wọn àmọ́ bóyá gbọ́rọ̀ wọn àmọ́ bóyá ríran ẹ̀rù wa máa bà wọ́n gbogbo nǹkan ni wọ́n máa ṣe láti máa fi mọ̀ bóyá wọ́n máa wojú ẹ̀ báyìí wọ́n fẹ́ sọ nǹkan sí létí wọ́n fẹ́ máa pè é ìyẹn lórí ẹgbẹ́ kò sí tó fi dáa tó kó ti mọ́ kọtọ́ máa rẹ̀ ó jẹ́ kó tó bí kó ti máa díjọ́ gbé tí sí kùn ya rẹ̀ kó máa sọ síbẹ̀ tọrọ ọmọ tí ń bẹ nínú oyún gbà míì wọ́n máa gbọ́rọ̀ jẹ tó wà láyé lọ pé àwẹ̀ láǹfààní fólóyún náà ó sì láǹfààní fẹ́ni tí ń tọ́ ọmọ àyàfi tí ìlera ẹni yẹn tó bá kọ̀ kódà wọ́n gbà yí pé àwọn tí wọ́n ń ṣe exercise tí wọ́n ń gbà àwẹ̀ àlàáfíà tí wọ́n ó tún lálàáfíà ju tẹni tí ń kàn gbà tí ó ní exercise kankan tí máa ń ṣe lọ ó lè fẹ́ni tó kàn ń jókòó sílé tí ń sùn wọ́n máa rò pé òun lálàáfíà ní kó wá fi wé lecturer tí ó lọ kíláàsì tí ó lọ rojọ́ tí ó padà wálé yóò lókun jù ọ lọ tàbẹ́nìkan tó ṣe working exercise lọ láàárọ̀
tó wá padà wá ó rí pé nínú ọ̀ràn iṣẹ́ láyé àwọn àfáà ní máa kọ́kọ́ darúgbó kí ló sì máa fà ní wípé wọ́n máa gbàgbé àsámù wọ́n gbàgbé basar wọ́n gbàgbé fahad ẹlòmíì fọ́ lójú látijọ́ àìsùn ló fọ́ lójú torí pé ó ti kọjá ààlà ó ń ṣàìsùn lóòótọ́ àmátùpà ló fi ń ṣàìsùn gbogbo eruku àtùpà yẹn náà ló bá lójú jẹ́ wọ́n wá ní nígbà táwọn bàbá wa súnmọ́ Ọlọ́run títí wọn ríran mọ́ kò súnmọ́ Ọlọ́run débẹ̀ eruku àtùpà ló fọ́ lójú kìí ṣọ̀rọ̀ àwàdà ó rí pé ayé ti wá ní ìsìn Ọlọ́run fún wa ní rọrùn ní ànídí àti ránjú àlò kándù mọ́ àlò èéfí mọ́ kákàntán iná kó sì funfun ẹlẹ́lẹ́díríkì ń bẹ kásì mọ́ kántánká lọ gbọ́bọ́lọ̀ ti kẹ́ àwá tó ó ṣoore fún wa o tòun ti bẹ́ẹ̀ má fojú ṣeré o tòun ti bẹ́ẹ̀ má fi làákàyè ṣeré o tòun ti bẹ́ẹ̀ má fọkàn ṣeré o tó bá ń di pé wọ́n ń gbé ẹnu sí dádì létí pé dádì kí lẹ sọ kò dáa tó wallahi kò dáa tó tọ́lọ̀ ń bá wá ń bá wá sọ̀rọ̀ àwẹ̀ bí mo ti lọ ni pé àwẹ̀ tá ń sọ yìí wọ́n ní may boost brain functioning a tún máa jẹ́ kí làákàyè wa ọpọlọ wa a tún máa fún ní ààyè láti gbà láàyè dáadáa wọ́n ládẹ̀ máa dáàbò bò ṣọ́nà pé àwọn òyìnbó kan ń bẹ tó bá dọ̀rọ̀ dókítà ló mọ̀ túmọ̀ rẹ̀ wọ́n láwọn terminology wọn wọ́n sọ nǹkan mi ó béèrè ní pé kí ni túmọ̀ rẹ̀ yíwò ti túmọ̀ sí pé ó mọ̀wé àmọ́ nínú fíìlì wọ́n ní tí wọ́n lò ó rí kéńgbà tá a sọ̀rọ̀ débi wípé ẹni tí ń ṣe nǹkan oṣù kò sí Ọlọ́run òṣàwẹ̀ léwọ̀ fún ànábì òṣèléwọ̀ àwọn àfáà ló sọ déwọ̀ ṣọ̀gbìn gbà tá bẹ̀rẹ̀ sí ní wọnú terminology táwọn àfáà tó dàrú gbé kalẹ̀ á padà mú wá pé Kùránù tako àdísù ànábì olọ́bẹ̀ bọ́ntáyé mọ̀ ní wípé wọ́n àtúnwọ̀n pé ẹni tí ń ṣe nǹkan oṣù kẹ báwo ní ó ṣe mọ́ gbà rẹ̀ astagfula ẹfẹ́ mọ̀ báyé jẹ́ ni wọ́n sì ń kó bá ọ̀la rẹ̀ ni tó ráwọn kan bẹ wọ́n ń ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ yíyọ lójú ara wọn ìkanná lẹ́ẹ̀tì mọ̀ ìkanná wọn máa pọ́n ojú wọn máa pọ́n àmẹ́jẹ̀ ò ní yọ lójú ara wọn Ọlọ́run sì ròyìn wọn pé wà láìláyà hìdnà àwọn tí wọ́n èyí ṣe nǹkan oṣù mẹ́ tó bá dásìkò nǹkan oṣù wọn àwọn mọ̀ ẹ̀mí ẹsẹ̀ rẹ̀ ó wù ọwọ́ rẹ̀ ó lẹ́mà fi mọ̀ pé òun náà ń ṣe nǹkan oṣù àmọ́ kò ní yọ ẹ̀jẹ̀ lójú ara ìgbà tó ń bá parí gbogbo tí ó parí yẹn ìtọ̀ ni ó padà bá jáde gbogbo pàǹtí tó yẹ kó jáde lára ẹ̀ ìyẹn túmọ̀ sí pé wọ́n ní yóò búùsì bí làákàyè ṣe máa ṣiṣẹ́ yóò jẹ́ kí iṣẹ́ rẹ̀ túnbọ̀ lálàáfíà dáadáa ṣe mọ̀ pé lápòjú ẹni ìsìn táwẹ̀ bá dé a máa sáré àsìkò oorun a máa sáré àsìkò tàráwì a máa wọ̀bí a oúnjẹ ó sàkó lára wa wọ̀bí a mo fẹ́ gbé mo fẹ́ gbà mo fẹ́ jẹ́ kìlì kó jẹ́ tèmi yóò kó lára wa làákàyè ó ṣiṣẹ́ pẹ̀lú Ọlọ́run ní ṣiṣẹ́ tó ga ẹni náfílà rẹ̀ kéré yóò pọ̀ ẹni tìláwà rẹ̀ kéré yóò pọ̀ ẹni ẹ̀sìn rẹ̀ kéré yóò fi kún lábẹ́ bí tí wọ́n mọ́ ìyẹn pé làákàyè ó ṣiṣẹ́ pẹ̀lú Ọlọ́run yóò máa dàgbà sí yóò tún dàgbà ní gbogbo nǹkan wọ́n ní yóò àtún dáàbòbò wọ́n ń pè kíní kan ní neurodegenerative disorders ìyẹn túmọ̀ sí pé ọpọlọ wa yẹn òun náà láwọn irinṣẹ́ tó lè dáhù tí ó skátà rẹ̀ tó ní lè ronú bó ti yẹ kó ronú tó ní lè ro rẹ̀ bó ti yẹ kó ro rẹ̀ Ọlọ́run kàrù ní ayé wa ò wọ́lá Ọlọ́run kẹ́ àwọn Yorùbá wọ́n sì fún ewé kankan ló kọ pẹ̀lú ìmọ̀tọ́lọ́mù wọn aléwé kan àjẹ́ ò bàlé ìgbọ́n wọn béèrè pé ṣàjẹ́ kìí bàlé rárá ni bàbá tí ẹ lè rí ìhun sọ epo ọ̀bọ ń kọ́ ẹwà yẹn tó gbé sí
wọ́n tún wá léwé kan wọ́n ń pè ní ewé àìrán. Ewé àìrán tí ẹbẹ́ kò sí bẹ́dà náà ṣe lè wà láyé tí wọ́n bá lo ewé yẹn mẹ́mórì yóò ní agbára. Ṣàpé loss of memory ní ẹlòmí ìlàwọ̀ wọ́n sì léwé tí wọ́n fi lè jí mẹ́mórì èèyàn lọ́dọ̀ Yorùbá. Àmọ́ ń gbà tí Islam ti wọ̀ wá lára kọjá bọ́lọ̀ ń ṣe fẹ́ lábá ní haram ní gbogbo ẹ̀, ẹni làákàyè rẹ̀ ó bá dàrú kó dàrú, ẹni orí ò bá ní pé kó pé. Ọlọ́run tẹ́ ń sọ fún wa pé inna sam'a wal basara wal fuhada kullun ulaika kana anhu mas'ula. Ọlọ́run ṣẹ́rìṣì làákàyè, ó ṣẹ́rìṣì ríran, ó ṣẹ́rìṣì etí, ó wà rí pé ń tọ́bà mi ṣẹ́rìṣì jù nú ara orí ni. Orí Ọlọ́run ṣẹ́rìṣì ẹ̀ púpọ̀ ni wọ́n fi máa ń pe Ọlọ́run ní orí. A ní ẹlọ bọ̀rí wọ́n ní kó lọ bẹ Ọlọ́run ní o, kìí ṣe pé wọ́n ní kó lọ máa fi ẹja àrọ́ nú orí o, tó rẹ́jà àrọ́ náà lórí. Tọ́ bá ní lọ rúbọ ẹnu wọ́n ní lọ ṣe sàárà táwọn èèyàn jẹ tẹ́lẹ̀mí wà lọ máa gbẹ́bọ kiri. Wọ́n ti wá múgùn wá ibùdó máa ti lọ́bọ orí, òun rọ̀ wọ́n ní kó lọ máa fi nǹkan ṣan orí ni, ṣe ń tọ́ ń sọ nìyẹn. Wọ́n ní lọ bẹ Ọlọ́run tó dẹ̀dá rẹ̀, toróhun làwọn Yorùbá ń pè lórí. Nígbàtí wọ́n wo bórí ṣe tó wọ́n rí pé kò sí tó tó, wọ́n wá ń pè Ọlọ́run ní orí mi, wọ́n ní orí mi ẹlẹ́dàá mi, bí wọ́n ti máa sọnù. Lára àròyìn Ọlọ́run lọ́dọ̀ Yorùbá yí pé orí mi ẹlẹ́dàá mi, torí pé kò sí tó ga tó orí nínú ara. Ìyẹn fi hàn pé wọ́n gbà yí pé àwẹ̀ yẹn a máa dáàbò bò, torí pé 2018 làwọn èèyàn lọ rìsáàṣì lórí ẹ̀ àti 221 láwọn àfó onímọ̀ ìjìnlẹ̀ wọ́n lọ ṣèwádìí pé kí ló lè enhance cognitive function làákàyè tó lè increase the generation of nerve cells tí ń bẹ̀m̀bẹ̀. Wọ́n wá lọ àwọn náà wá bọ̀ wọ́n wá ní fasting may also help. Wọ́n láwẹ̀ náà lè ṣe kí ni ó lè ṣe ìrànlọ́wọ́ láti relieve inflammation tó wà ń bẹ̀. So ìyẹn lè dáàbòbò àwọn ẹ̀jẹ̀ tó lè disorders tó lè dàrú ń bẹ̀. Ìyẹn fi hàn pé àwẹ̀ lè dáàbòbò yàn kó má yí lórí. Ṣàpé àǹfààní kan tún nìyẹn náà nínú àǹfààní àwẹ̀. Bákan náà nínú àǹfààní àwẹ̀ tí ó máa jẹ́ lẹ́ẹ̀karùn-ún, wọ́n ń pè kíní kan ní weight loss. Ngbà ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àfáà ní kìí ṣe gbogbo èèyàn o, ẹ lọ wo wéètì yín kẹ́ tó bẹ̀rẹ̀ àwẹ̀, ẹ lọ yẹ wéètì yín wò nísìn, ẹ rí pé yóò ti dínkù. Eré tẹ́ẹ̀lé sátẹ́lẹ̀ nísìn ẹ sánú àwẹ̀, eré tẹ́ẹ̀lé sátẹ́lẹ̀ nínú àwẹ̀ yìí ẹ sá, àìsùn tẹ́ẹ̀lé ṣe tẹ́lẹ̀ nínú àwẹ̀ yìí ẹ dàrún ẹjọ́ ẹ̀. Nítorí pé weight loss tá ń sọ yìí, torí pé ìntàwẹ̀ ó fi iṣẹ́ ń bẹ̀ ni pé yóò límìtì kálórì tó wà ń bẹ̀, so yóò wá bá wa boost metabolism. Ìyẹn fi hàn pé àwẹ̀ tá ń gbà yìí tá a bá gbà tán ẹ wo bá láfíà ó ti wà nú ara. Kódà débi nǹkan ọkùnrin tí kìí ṣiṣẹ́ dáadáa tẹ́lẹ̀, táwẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní lọ, tí ń bá ń lọ ìwọ fúnra rẹ̀ ó kàn máa fúnra ẹ̀ rí pé kí ni iṣẹ́ rẹ̀ mọ́ ń yàtọ̀. Gbogbo ẹni tí ń jí láàárọ̀ tẹ́lẹ̀ tí kì í rí rẹ̀ lọ́kùnrin, tó bá dásìkò àwẹ̀ tí ń bá ń jí yóò mọ̀ rí rẹ̀ lọ́kùnrin. Táwẹ̀ bá tún wá parí kí ni ó bẹ̀rẹ̀ iṣẹ́ lódì. Wá wo iye owó tẹ́lòmí iná sí kó tó lè rí kọ́fà rú wàhálà bẹ́ẹ̀. Ìyẹn fi hàn wípé 2015 làwọn onímọ̀ ìjìnlẹ̀ làwọn náà lọ ṣe wàhálà wípé gbogbo ń tà ń ṣe yìí nínú ìgbésí ayé wa, kí láwẹ̀ ipa wo ló lè kó nínú irú bẹ̀yẹn. Àwọn náà lọ, àwọn náà bọ̀, wọ́n bẹ̀rẹ̀ láti 2015 wọ́n bá bọ̀ bẹ́ẹ̀. Wọ́n wá gbà wípé fasting could reduce body weight by up to 9%.
so ìyẹn fi hàn wípé Ọlọ́run tó ti sọ ti pẹ́ pé wa an tasumu khayrun lakum tẹ́ bá gba àwẹ̀ yẹn kẹ́ má gbà oore ńbẹ kódà fẹ́ni tó wà rìn àjò kódà fẹ́ni tá rẹ̀ ń ṣe kódà fẹ́ni tó ń wo pohun lágbára kódà àwẹ̀ má pa cancer àwa ṣe tẹ́jìrìbà rẹ̀ ìyá ológi ilé Hasan ńgbà tí wọ́n lọ Mákà tí wọ́n dé ìyá ológi kì má gbààwẹ̀ rárá torí pé àkọ́kọ́ ni pé kìrìsìtẹ́nì ni wọ́n nípìnlẹ̀ wọ́n á fẹ́ mùsùlùmí ni wọ́n sì bá wa tara bọ̀ síláàmù tó nǹkan bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ yóò mọ̀ já yín ni kò sí wàásí náà láyé táfà kan lè máa ṣe ìyá ológi ó bírèkì ẹ̀ yóò kún wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí irọ́ wẹ́ pọ̀ jù torí bọ́lọ́run ṣe gbé sí nìyẹn ọdún kan mo kàn lọ báyìí ológi gbá ìyá ológi ẹ̀ wà ikí ń bá gbààwẹ̀ sí máa kú mo ní ìyá ológi ó dẹ̀ ẹbí mi dẹ̀ ń sọ fún mi pé tọ́lọ́run bá ní kẹ́ ẹ lè gbààwẹ̀ yìí ìtẹ́ ló ń ṣe yìí Ọlọ́run dẹ̀ fún yín níwòsàn wallahi ìmá dẹ̀ try ẹ̀ ìyá ológi dẹ̀ gbìyànjú ẹ̀ lọ́dún yẹn wallahi Ọlọ́run dẹ̀ ṣàánú ẹ̀ in tó ló ń ṣe òun yẹn dẹ̀ san ó dẹ̀ gbààwẹ̀ tó fi jáde láyé kìí sì gbààwẹ̀ látọmọdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn fi hàn yí pé gbogbo nǹkan tọ́lọ́run bá ń sọ ní Al-Qur'an kò sọ pẹ̀lú eré báwọn èèyàn ṣe ń ṣèwádìí ni wọ́n ń bá wípé ìwé yìí ò ṣe fi ṣàwàdà lọ́dọ̀ àwa mùsùlùmí ni ò jọ wá lójú táàrí sí gangan ló fi já sí pé ààwẹ̀ tá ń gbà yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó lè ṣe kódà níbi Moscow strange wọ́n ń pè kíní kan ní hormone secretion nínú ara ó máa ń increase ìdàgbàsókè wọn àwọn hormones yìí erection yìí wọ́n dẹ̀ gbà wípé vital growth làwẹ̀ máa kó bá òun náà máa ń ṣe ìrànlọ́wọ́ Moscow trend weight loss tí ó pé àwẹ̀ yẹn náà yóò kópa ń bẹ̀ kódà bí èèyàn bá ní kòkòrò inú ẹ̀jẹ̀ àwẹ̀ a máa pa bí ṣúgà ò bá balance àwẹ̀ máa balance ẹ̀ bóróró bá pọ̀ jù nú ara àwẹ̀ máa balance ẹ̀ yóò yọ àwọn cholesterol tí ń bẹ ń bẹ kó tí ó sì kó nira báyàn wà láàrí nílẹ̀ òfo o lówó kó ra òróró without cholesterol torí wọ́n máa kọ́ sí lára àmágbára tálíkà ò lè ká láti ra Ọlọ́run wá tàá fún lọ́fẹ̀ẹ́ pé pẹ̀lú àwẹ̀ Ọlọ́run ó sì bẹ yanjú ẹ̀ mo fẹ́ sáré gé ká lè tètè round it up wọ́n ń pè kíní kan ní longevity wọ́n ní yẹn náà àwẹ̀ máa ń extend díẹ̀ torí pé àwọn èèyàn lọ ṣe gbìyànjú lára àwọn ẹranko láti ṣèwádìí lára wọn láti wo pé kí ni ìwádìí yẹn lè mú wá ẹwọ́ bọ́lọ̀ ṣe káwọn èèyàn wọ́n wo ẹranko wò tán bá wò ókè ẹja lọ gbìyànjú ẹ̀ lọ́dọ̀ èèyàn tán bá gbìyànjú ẹ̀ àtọ́ alhamdulillah torí pé rìsáàsì sọ fún wa wípé wọ́n ń pè kíní kan ní satoins nínú ara ìyẹn wọ́n pè ní proteins involved in metabolic regulation ẹ ti kọ́ ní sùkú torí mo rí pé òun ṣe orí báyìí so irú yíò náà wọ́n láàwẹ̀ mẹ́ràn wá lọ́wọ́ torí pé àwọn protein tó involved in metabolic regulation yẹn wọ́n ní are also associated with longevity gbogbo nǹkan yìí ló lè kópa lára bára wọ́n wá máa ṣèwádìí wọ́n wá lọ yẹ àwẹ̀ wò wọ́n fún ẹran lóúnjẹ bí gbàtà jẹsàrí wọ́n wá fi ilẹ̀ bẹ́ẹ̀ dálẹ́ wọ́n fẹ́ yẹ àrùn tí ń bẹ lára ẹ̀yẹn wò wọ́n wòye ọjọ́ tí nǹkan yẹn lè fi san lára ẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé wá sọ́dọ̀ èèyàn òyìnbó ta kàn ń pè káfìrí yẹn àlálìjẹ́ náà wọn lọ́dọ̀ torí gbogbo ń táyé fi rọrùn lónìí àwọn ni wọ́n ní ògbọ́bọ́lọ́ ti ròyìn wọ́n ní ó ní wa atakum ma lam yuti adam minal alamina mo fún yín ní tí mi ò fẹ́ nìkan ní ayé Banu Israel atakum ma lam yuti adam minal alamin Ọlọ́run fún rẹ̀ ló fi wọ́n síbẹ̀ ẹnìkan ò sí lè bá wọn Kùránì wà láyọ́ ń kà jẹ́jẹ̀jẹ́ kó sì mọ̀ wá rẹ̀ bọ́ ìmọ̀ tó ń sọ́nù Kùránì yẹn
ó wà lọ́dọ̀ àwọn kan wọn kéwú dé pé tó bá ń tú kéwú lọ wọ́n lè tú fún ọ kọjá bó ti tú pé kíní yẹn tá bá dé báyìí ó bá mẹ́ nígbà Ọlọ́run sọ Marajal Bahraini ó láwọn odò méjì kan pàdé ó ní baynahuma barzakhun la yabghiyani ó lọ́lọ́run bá wá fi gàgá sáàrin àwọn méjèèjì tí ò ṣe é fojú rí wọn sì pàdé ra wọn ṣe bí Kùránì ló sọ bẹ́ẹ̀ níjọ́ tá wá ń kan àwọn omi yẹn láwọn yẹn wá ń gbìyànjú ẹ̀ wọ́n bu omi ọ̀tún kò ní mú kejì wọ́n bu omi kejì kò ní mú kejì wọ́n tún bù láàrin kó lọ́lọ́tọ̀ọ̀tọ̀ tí ó máa fi júwe pé ntọ́lọ́run bá sọ yẹn kò sí èméjì inú Al-Kùránì bó ti wí o àmọ́ ṣé Al-Kùránì yẹn ṣó wá jọ àwa mùsùlùmí lójú kò jọ wá lójú àwọn tàná wọn lò wọ́n fi ṣe dáadáa àwa tè ní àlò dáadáa àìlò dáadáa náà ló gbé wa débi pé ká máa wá egungun tí egungun òkú káàkiri káwọn èèyàn tó bá débi orí ibi egungun òkú náà ti bẹ̀rẹ̀ wọ́n láwọn fẹ́ ra mẹ́nu mọ́ wọ́n lọ sin òkú ẹwú Ọlọ́run jẹ́ alátùbọ̀tán tó dáa àwọn èèyàn gbé òkú kan tó kú lọ sàárè lọ tẹ́ wọ́n fẹ́ lọ sin wọ́n wá débẹ̀ òkú kan tí ó ti pẹ́ gbà wá wú àwọn kan tó wá kó egungun rẹ̀ sọ́wọ́ wọ́n sì tún tọ́jú ẹ̀ sínú aṣọ wọn kó wálé láwọn tí wọ́n gbókú lọ tínú wọn bàjẹ́ wọ́n tún wá lọ kó egungun òkú míì wálé àwọn míì wọ́n lọ wọ́n sì sọ dẹbu yóò sì wà nínú ilé wọn bí àwọn àfáà àti kọ́kọ́ bẹ̀rẹ̀ nu wọ́n wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní dàgbàsókè ogun olè yẹn ń wá láyé tí wọ́n ní àtẹ́lẹ̀ ọwọ́ lókù tí wọ́n kó ọṣẹ sí fún ọṣẹ sínú àtẹ́lẹ̀ ọwọ́ kó wá ọkàn rẹ̀ ó sì balẹ̀ ó mọ̀ bú mbẹ́ àwọn yẹn wá dúró débẹ̀ wọ́n tún wá dúró dé pé agbárí yẹn akọ̀ntí pẹ́pẹ́ kó wọ́n kó ọṣẹ sínú ẹ̀ wọ́n máa fi wẹ̀ ṣe ìyí wá ní kọ́lọ̀ ń sọ̀yàn dó lówó tí ò bá ní lówó wallahi kò ní ni wá wòye ẹ̀mí tó bọ́ lọ́dọ̀ àfáà mi wá wòye ẹ̀mí tó bọ́ lọ́dọ̀ wòlíì mi wá wòye ẹ̀mí tó bọ́ lọ́dọ̀ babaláwo àwọn èèyàn ní mástà tó bá wà lọ́dọ̀ wọn kò ní ìjọ wá lójú tó lọ́dọ̀ wọn lẹ́ẹ̀mà gbọ́ pé wọ́n ìfọmọ ìrẹ̀ ẹbọ rẹ̀ àmọ́ wọ́n lè fọmọ tí ó bá ṣọ ọmọ rẹ̀ wọ́n lè fi bọ rẹ̀ ọ̀daràn làwọn tẹ́lẹ̀ àwọn wá jóyìn wọn wá dọ̀daràn ayé wò lè yẹn lé tí wá di pé èèyàn wá jọ wá lójúmọ́ àti wá ń kun àwọn èèyàn bí ìgbà tí wọ́n ń kun ẹran àwọn èèyàn náà ti wá ń lo ẹ̀jẹ̀ àwọn èèyàn ti ń lo ẹ̀jẹ̀ èèyàn láti máa fi hàn tú wọ́n bẹ̀rẹ̀ ń bí ẹ̀jẹ̀ pápáyẹ kódà ń bí àwọn àfáà kan ya olórí ibú dé wọ́n mẹ́ fi ẹ̀jẹ̀ menstruation ló hàn tú wallahi àwọn tí wọ́n sì ń ṣe yẹn kò ní í ṣe pẹ̀lú Al-Kùránì kò ní í ṣe pẹ̀lú ìsìláàmù bí babaláwo ṣe ń bẹ nínú èèyàn Yorùbá ní babaláwo náà ń bẹ nínú ìran Lárúbáwá yóò wà rí tírà Lárúbáwá tó jẹ́ ti babaláwo Yorùbá sì rí gbogbo tó bá ti jẹ́ kéwú Kùránì rún wà ibi ta ti kàgbákò nù gbogbo èjì ogbè yẹn náà ń bẹ Lárúbáwá ìyìn Lárúbáwá rẹ̀ wà tí wọ́n máa tẹ́ tó máa wípé èjì ogbè eléyìí Ògún dágbèdè àyọ́ ọ̀lẹ́ ti ń pè ó gbé fóun lóhun nǹkan kan náà ní ẹ̀ṣẹ́ àwọn máa ṣe ẹ̀yìn lẹ́sọ bẹ́ẹ̀ lórí mi ò rí o èmi sọ tí bá rí o ẹgbẹ́ àfá ẹmọ́ ń tẹ ẹwọ́n ni a mọ́dá yìí lóhun pàwọn èyí tẹ̀ Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín jàre so yẹn túnmọ̀ sí pé ibi mo wá fẹ́ parí ẹ̀ sí lé ní wọ́n wá gbà pé àwẹ̀ tá ń gbà yìí ó tún lè prevent cancer ó lè dáàbòbò yẹn níbi cancer ní pé ẹwọ àǹfààní tí Islam gbé kalẹ̀ fún wa wọ́n gbà pé àwẹ̀ yẹn prevention of cancer ni ó lè fi prevent ẹ̀ kódà wọ́n wá ní in some situations láwọn àyè kan tí ò bá ti burú pátá wọ́n gbà yí pé èèyàn gbọ́dọ̀ máa lọ láti máa ṣàyẹ̀wò ara
léyìí tó ń fi hàn yí pé àǹfààní ń bẹ lára àwẹ̀ gbígbà. Àwẹ̀ yẹn láwájọ́ ń gbà yìí, ọ̀tọ̀ ni pé Ọlọ́run ó san wá lẹ́san pó pa wá láṣẹ rẹ̀, ọ̀tọ̀ ni àǹfààní tá a fẹ́ rí lára àwẹ̀ yẹn tó jẹ́ tàlàáfíà ara tá a fẹ́ lò. Tàpé ní ìsìn àjẹjẹkújẹ mọ́, àmùmúkúmu mọ́. Táwọn ẹ̀bá tó parí lábàtúmọ̀ mú tí ó dá, a máa jẹ tí ó dá, a máa lo tí ó dá. Báwẹ̀ tó ṣe wà yìí náà ẹlòmí lò. Orí káfà máa ṣe fàárí. Yá èmi ò lè ṣe kí n máa wẹ̀ lórí odò. Kí n tó jáde lóru máa wẹ̀. Kódà tí èyí bá ṣe ọ̀sán àwẹ̀ yìí ni máa ti la ẹbu. Káfà máa fi ṣe fàárí bẹ́ẹ̀. Tí àwẹ̀ ló ká mi lọ́wọ́ kò máa ti la ẹbu. Káfà túnmọ̀ lọ Mákà kó tún bẹ́ẹ̀ bu dání. Àwọn la ilaha illallah. Oríṣiríṣi lè yóò máa rí inú ayé, wọ́n wà lẹ́pẹ́ o. Wallahi. Àwọn àfáà tí wọ́n máa gbé ẹbu lọ Mákà, wọ́n tún gbọ́ṣẹ́ dání wọ́n fẹ́ lọ tà. Èèyàn ọṣẹ, ó ti pò ó. Tàgbé múgùn náà lọ Mákà. Wọ́n tún fún lẹ́ṣẹ́ lọ́wọ́, wọ́n lè ní kó fún bíṣẹ́bíṣẹ́bù wọ́n lè bá yá. Nígbà tó òun náà sì mọ Ọlọ́run kó tó kú òǹlé. Ọlọ́run lè mọ́ yọjú sí rárá, ó sì lè mọ́ fara hàn. Àwọn àbó sì tún kó bá. Ìyẹn túmọ̀ sí pé ààwẹ̀ wa yìí ká gbà dáadáa, ká sì mójútó dáadáa, ká sì lọ́wọ́n bá ń bẹ̀ dáadáa, torí pé àmì yìí tá ṣe tá ní ṣe mí mọ́. Àmì yìí táwọn ó máa sọ fọ́lọ́ ní pé Ọlọ́run a fẹ́ kó ṣe léyìí láṣẹ mọ́ fún wa. Torí pé mélòó la ṣe? Bí n tí mo sọ lánàá, mo ní 90% àwọn obìnrin tí wọ́n máa jẹ gbèsè àwẹ̀ nítorí nǹkan oṣù wọn san padà. Mo rí èèyàn tó sọ pé látọdún kẹwàá òun ò san gbèsè àwẹ̀. Báwo ni ó ti wá san? Mélòó ni ó ń san padà? Tí wọ́n sì ní ọjọ́ kan tó tú yẹn kó fi gbogbo ayé gbààwẹ̀ kò lè gbé. Ọlọ́run ọba mi ò fún wa lálàáfíà rẹ̀ tó pé nínú àgọ́ ara wa, làákàyè wa, nínú ẹ̀mí wa, nínú ara wa. Ọlọ́run fún wa lálàáfíà. Nínú àlàáfíà ara wa làwọn mẹ́wà o. Tọ́lọ́run bá fọmọ dàyàn láàmú, àyó mọ̀ pọ́lọ́ ń tóbi. Tọ́lọ́run bá fọmọ dàyàn láàmú, àfi ká máa bẹ Ọlọ́run páwọn tó fún wa yí ọlọ́mọ fi wọ́n dà wá láàmú Ọlọ́run. À ń rè wọ́n ní ìsìn, ẹlòmí ti rẹ àwọn tí wà ní yunifásitì, ó sì ń retí kan dé kó má rí wọn dáadáa, kan á dé kó má rí wọn dáadáa, ìbànújẹ́ ńlá ni. Gbogbo àwọn mẹ́ta ti rán lọ bẹ́ẹ̀, ìntà ní kí wọ́n lọ ṣe ọlọ́njọ́ ṣe jù dáadáa jù báwà gan ti lérò lọ. Má jẹ́ ó bọ́ sódì fún wọn o, kọ́lọ̀n kó bá wa ṣàánú fún wọn. Bá ti ń sọ ilé ìsìn àwọn kan ti ń sọwọ́ já níjó ní, wọ́n bá lọ ná lẹ́sìn ní owó pọ́mọ́ fẹ́ ṣe wáyẹ́ẹ̀kì ní skúù kan, oṣù mẹ́rin 100,000 naira 4 months. Bàbá ó sì kówó yẹn yóò kàkalẹ̀. Hello 500,000 lọ́dọ̀ ọ̀rú ẹ̀yin olówó. Wọ́n ní lẹ́sìn ní wáyẹ́ẹ̀kì ń bò mí 500, ẹnìkan ní 550, àwa ìlò 100,000 lẹ́pẹ́. Má sọ tó má dárúkọ sùkú ní sùkú o, torí tó wó wọn bá lọ tó bẹ́ẹ̀ tó gbọ́rú mọ̀, ó ti kó wà lábá wọn. Mi ò rò pé sùkú kan wà lẹ́pẹ́ ta wà nú rẹ̀ yóò tí ó sọ pé 500,000 owó pọ́ má fẹ́ ṣe lẹ́sìn wáyẹ́ẹ̀kì o, ká má tara wa. Àmá o ní 100,000 ló ń bẹ lóṣù mẹ́rin. Ṣé wá máa yí pé kí bàbá wa náró owó yẹn ò sí lè mọ́ bẹ́ẹ̀, kọmọ yẹn wá ṣe gbogbo wàhálà yẹn kó wá já sásán. Wallahi kò ní dùnmọ́yàn. Ọlọ́run ọba ò, gbogbo àwọn tí wọ́n náró owó bẹ́ẹ̀ àtàwátá máa náró ẹ̀, ọlọ́mọjà pàdánù lórí ẹ̀, mọ́jà kábàámọ̀ pé kí ló dé táa náà tó ráwọn ẹmẹ́yẹn ò tí ìdá ọ̀la mọ̀. Nísìn àwọn à ń bá wọn tọ́jú làákàyè wọn, à ń bá wá tọ́jú kan lè ríran dáadáa, à ń bá wọn tọ́jú kan lè gbọ́rọ̀ dáadáa, a máa wọn ò tí ìmọ̀ fálú ẹ̀. Gbogbo òbí tí ń bá ń sì ń ṣe bẹ́ẹ̀, òun náà ń tọ́jú ọ̀lẹ kalẹ̀ ní
pé kọ́lá yẹn má dà wọ́n láàmú gbogbo ẹni tí ń ṣe wàhálà yẹn ọlọ́mọ́fọ̀lá dà wọ́n láàmú ọlọ́mọ́fọ̀lá ni wọ́n lára gbogbo ọjọ́ tí ń bá ń kan àwa náà ọlọ́mọ́fìdí wa lára àwọn àkan ní ìsìn àti ń ná èyí tí bàbá Málíkì ń ná ní ìsìn ó ti ju tèmi lọ níbi ọ̀rọ̀ à ń náwó ọmọ sùkú àmọ́ èmi náà èé ṣe ẹgbẹ́ àfá Sàídì gbọ́ Abu Málíkì èé ṣe ẹgbẹ́ mi tòróhun ti ń sáré kọ́ ọmọ wọ yunifásitì irú àwọn bàbá Mubaraku master làwọn àwọn ti ń ná ṣẹ́ráfà Sàídù èyí ohun ò tí ìbẹ̀rẹ̀ rárá owó fídà lórí rárá àtowó mílíkì fi fúdà ọmọ nígbò báyá yóò wọ secondary yóò wọ nursery ẹwà máa lọ bẹ́ẹ̀ ẹwà máa ná kíyàn wá ná wọ secondary school kó wá ná wọ university kíyàn wá pàdánù ọmọ yẹn tàbí kó má wúlò ọlọ́mọjẹ kírò ó kàn wá o ọlọ́mọjẹ ó tọ́ sí wá o mọ́jẹ ara rẹ̀ lójú ọmọ mọ́jẹ káwọn ọmọ náà rárẹ̀ lójú àwa náà tẹ̀kọ́ méjì ní bẹnu ara wọn inú wọn bàbá yìí ní ìsìn àdúrà tí wọ́n ti gbà gan o bí wọ́n ṣe ń fẹ̀yìntì náà lókùn kan ra máa fẹ̀yìntì kọ́lọ̀n sáà mọ́dà wọn láàmú wàláhì kọ́lọ̀n mọ́dà wọn láàmú ni o wọ́n ti fara jìyà wọ́n sì ti fara gbọgbẹ́ tó yẹ kọ́ mọ́ ó gbà sára wàláhì wọ́n ti fara gbà kò sọmọ tí ó sọ ní ìsìn pé ńgbà tí òun òrówó skúù san òun wá lọ ń gbàrú torí gbogbo àárù yẹn làwọn ti gbà sẹ́yìn ṣe ní ká wá bẹ Ọlọ́run pé Ọlọ́run ọba mi ò wàhálà yín ọlọ́mọdé ó já sásán wọ́n lápá wa náà ń bá yín bẹ lọ́hun bẹ́ẹ̀ èyí táwa náà bẹ̀rẹ̀ táwọn kó náà rẹ̀ yìí ọlọ́mọdé ó já sásán kódà níjó ní ọmọ yìí fẹ́ ṣe wáyẹ́kì bàbá ń gbé wá gílẹ̀ tí máa pẹ̀bí tí wọ́n ti ṣe sáàmù yẹn wọ́n ń gbé wá bẹ̀ káàkiri wọ́n kọ́kọ́ ẹ̀yìn sẹ́ńtà ẹ wo bí wàhálà ti ń bẹ̀rẹ̀ ó ń bá wa káàkiri ọlọ́mọdé kí wàhálà wa ó já sásán o ó rí pé káfọ́ Ọlọ́run kọ́ wọn àti fi ń kọ́ wọn Ọlọ́run jọ gbà tọ́lọ́run lára wa mọ́jọ́ fi tọ́lọ́run ọba lẹ́ o wàhálà yìí pọ̀ wàhálà tó já sí pé gbogbo ọmọ ìwòyí ló tètè dó nínú funfun níbi a fẹ́ tọ́jú ọmọ a fẹ́ wo ọmọ ṣàgbé bàbá ti dàgbà àwọn kan wàhálà ọmọ ó jẹ ọmọ ó mu ló nírun funfun fi bínú sáré jáde kìí ṣe pọ́jú orí ló débẹ̀ kí àwọn á ṣe wàhálà yẹn tán ẹ̀yìn Ọlọ́run ó ṣàánú kí bàbá ẹ̀yìn kò sí láìfì tọ́wọ̀n bá fẹ́ wọ́n fẹ́ fìyà jẹra wọn ni kọ́lọ̀ ń jẹ́ kẹ́mi wọ́n gùn ni ẹ̀rí bàbá Dáúdà àfà ńlá ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó kan ní Ramadan yìí ní last week wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó àmẹ́yí tó sọ ìjó mọ́ bí o mọ́ sọ délé o mọ́ sì sọ lójú àwọn ìyàwó bàbá o torí pé in tí ó bí wọn nú ni pé bàbá ti lò wọ́n gbò wọ́n fẹ́ lè mọ́ ń wè lòmí mọ́ lọ́kùnrin tí ó sọ pé mo fẹ́ fẹ́ wọn ẹ̀wà tún ń ṣe àwọn àti pé kí bàbá lọ wá kékeré kan ni wọ́n tọ́jú bàbá dáadáa wàláhì tóbìnrin bá tọ́jú èèyàn yóò rí lára wọ́n ti rìtáyà lọ́jọ́ tó ti pẹ́ kọ́lọ́n wá ní kó túbọ̀ máa dá báyìí pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú Islam kìí ṣe pé wọ́n ní kẹ́ sáré lọ bìkan kó lè dá abáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ò sì ní jó dàrú Ọlọ́run dá yín dáadáa ẹ tún níwà dáadáa ẹ nírìn dáadáa ẹ láníyàn dáadáa bá ti ń bá yín bẹ lọ́run kó má burú fún ọlọ́mọjọ́ burú fáwa náà àwa náà ti ń sáré à ń ṣe wàhálà ẹ rí pé bẹ́yà bá wo ní social media ẹ rí ọmọ tó bọ́ta tó pariwo bàbá tó bọ́ta tó pariwo ọmọ ẹ̀ gáà ìyá ń jẹun ọmọ sì ti wà nú ayé kódà bẹ́yàn bá wọnú ayé gbà mí o lè máa rántí tí ń bẹ lẹ́yìn tó ń gba ọmọ náà sì sọ ọmọ lóhun fún bàbá ní 100 million òun ra lé fún bàbá ó ní bàbá padà tálé bàbá ń gbólóṣó òun náà fi pamọ́ àṣó wá yẹ àgbàlagbà kó gbólóṣó àgbàlagbà àwọn olóṣó tó lè gbẹ̀mí èèyàn tó sì mà kówó ń bẹ lọ́wọ́ ẹ̀ ṣàgbéǹgbọ́ ọmọ ní òun kìí ṣe pé òun ò tọ́jú bàbá òun fún 100 million òun ra mẹ́tò fún àmọ́ bàbá máa gbó lóṣó tó wó fi tán tí bàbá tún tálé àmọ́ ṣé ìyẹn náà wá tó kọ́mọ́ lóhun ò ní ṣe fún bàbá mọ́ kò tó lọ́rọ̀
torí pé ń jọ ta kéré bá ti ń kú lọ ni wọ́n fẹ́ ká kú wallahi àwọn ẹ̀yà wa ti jẹ ìyà jù lórí wa kọjá kan mẹ́jọrọ̀ tí è bá ṣe pé Ọlọ́run bó ṣe dájú ló tún yà láàánú Ọlọ́run mọ́ dájú àwọn tó bí wa o èmi ní ìsinmi ò níyà mi ò ní bàbá tí mo fi ń ṣàdúrà tí mo ń ṣe yìí àfá yìí níyà èyí ní bàbá ó níyà bàbá Mubaraku ìyá ń bẹ bàbá ní òsí ọ̀dọ̀fin rẹ̀ ìyá rẹ̀ ń bẹ bàbá náà ń bẹ míṣẹ́nàrí òun náà ti pàdánù méjèèjì ìyẹn fi hàn yí pé kò tó lọ́rọ̀ kọ́mọ wá ní